Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Insecurity wà nílùú, wọ́n ti fẹ́ẹ́ pa wọ́n tán, àpatúpa ni àwọn ọmọ wọn dàbí mọ́ńjìrì wọn ò rí iléèwé lọ. Gọ́fúnà ó wá lọ fún $1.3 million ó fi ṣe mass wedding fún wọn. ṣùkú ní ẹ pàpàpà ẹ pọ̀ wàwàwà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́ wọn ní nǹkan. Ẹ wo bàbá yìí nísìn, ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn. Ọlọ́run ti níyàwó mẹ́ta tẹ́lẹ̀ o. Ó ní tí wọ́n ṣe mass wedding fáwọn, òun tún wá mú kan míì sí. Ẹ bá mi béèrè lọ́wọ́ dádì. Ẹ bá mi béèrè lọ́wọ́ dádì iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Ẹ bá mi béèrè lọ́wọ́ dádì onífìlà rẹ́ẹ̀dì. Ẹ bá mi bí wọ́n. Àpáàtì pé iṣẹ́ tí wọ́n ń ṣe, tí bàbá yìí nìkan tó lè run obìnrin ẹyọ kan tán. Obìnrin ọkùnrin tó strong gan kò lè olómi ló máa rẹ̀. Olómi ló tí bàbá ìbọn wa tẹ̀rù ń pàǹsì tó wá yín ro tó ta tẹ̀rù nípa wọn wá ní iṣẹ́ ayé ni. Ẹ wá rí bàbá yìí ṣe lóun níyàwó mẹ́ta ó tún fẹ́ mí sí 72 fẹ́ jẹ́ ẹ̀ẹ́dúró kẹ́ẹ́dún ọ̀run mọ́ àwọn aláìní rónú dídọ́ àdóhùn ni wá sílẹ̀ àbí kí lórúkọ ẹ̀ wọ́n ti máa rún ọmọ ọlọ́mọ nísì àbí tí yóò bá gbà fún wọn lókù. Bàbá ẹ sọ̀rọ̀ sókè o. This is my best marriage. And I'm not married widow. I'm married 17 years old. Ẹ wo bínú ẹ̀ ṣe ń dùn. Eléyìí lọ́mọ 17 years lòun fẹ́. Ohun tí wọ́n fẹ́ ńlẹ̀ Yorùbá nìyẹn o. Àwọn ọmọ wa under age kan bẹ̀rẹ̀ sí ní kù wọ́n lẹ́pọ̀n. Ó lọ́mọ 17 years lòun fẹ́. Ó tó fẹ́ kó wá sílẹ̀ Yorùbá nìyẹn. $1.3 million. Wọ́n wá bí mọ́jọ́ wọn máa wá di àdìmọ́ǹjìrì aláàbá bùkátà bá a bí òǹlò aláàfúrámù bá a bí àńlá. Wọ́n máa wá sí Lagos State wọ́n máa lọ tú bíríìjì. Dókítà Babájídé Sanwó-Olú Ọlọ́run ló mú ẹ̀ pé àwọn àdìmọ́ǹjìrì yẹn wá tú bíríìjì ní Lagos State. Inú mi ń dùn báyìí ni inú mi ń dùn ó yẹ kó tú Babájídé Sanwó-Olú yẹ kó tú ọrùn yín lọ ni. Sọ̀rọ̀ yanzu na da shekara 55 mata ta shekara shi ne kungiyar mutum da lalaci ba zan iya ba in ba ta da gwamnati ba zan iya ba to da yana daga cikin da aka bude na ba da sunana aka sana ci cikin alheri kai abun alhamdulillah ba kuma ce aka kai wannan ba ne mai da mana da Allah kawo haka mun yi farin ciki mai mana addu'a insha Allah Allah ya ba mu zaman lafiya ina ba da mu da sun ba Allah yanzu da kari ne na kuma jin karin da ne na jin dadin wallahi yanzu to ẹ̀rí bí ni wọ́n ṣe ń dùn. Sọ̀rọ̀. Àwọn tí wọ́n kó ní Kwara ni ẹgbọ́n kan tí obìnrin yìí sọ lára àwọn tí wọ́n kó ní Kwara. Sọ̀rọ̀. Time we work for better that's why we keep in our children. And we ask people who work here to explain as soon as they deliver. They ask of us, this nurse is because I think. Bàbá wa Adéyẹmí mute. Àwọn tí wọ́n gbé ní Kwara ni lára àwọn ẹ̀ka lẹ́mà sà lára àwọn ọmọbìnrin yìí wà. Ó ní àwọn ẹ̀ka lẹ́sà ẹni sùúrù sà. Ó ní lára àwọn ọmọbìnrin lára àwọn tí wọ́n wà ń bẹ̀ olóyún àwọn tí wọ́n bímọ even obìnrin kan láàrin yẹn ọmọ tán wọ́n gbé wọn àtọmọ ẹ̀ méjì ìkan kú sọ́hùn ìkan kú ńgbà tán délé. Àwọn elétí kànnà wọn bí etí ajá wọn ò ní kí wọ́n sí àwọn Boko Haram mọ́lé o torí
àbúrò ìyá wọn ni wọ́n àwọn ọmọ Yorùbá ní kán ṣe mọ́lé ọ̀rẹ́ bá wa gbóṣòro ká tó kọ̀ǹtínú. Mo kí Yorùbá ṣe rí àwọn bíbù yìí kò sígbà tí ogun ẹ̀sìn oníṣẹ̀lẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ n pàtẹ́wọ́ fún yín. Kò sí ìgbà tí ogun ẹ̀sìn oníṣẹ̀lẹ̀. Torí pé ṣe láwọn bíbù yìí ariwo tí ẹ̀ ń pa ariwo tí àwọn other media ń pa àtẹ̀yìn náà òun ló jẹ́ kó dàbẹ̀ ni pé ó ká wọn lọ́wọ́ kò díẹ̀ nǹkan tí wọ́n ṣe nínú ọ̀tí yẹn wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n ariwo táwọn èèyàn pa látọ̀dí ìṣẹ̀lẹ̀ àlọ́dún ti bẹ̀ sí pariwo òun ló ká wọn lọ́wọ́ kò ṣùgbọ́n sì ẹ̀ máa yẹ ká tọ́ra wa Yorùbá sọ pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ẹ má bí mo ṣe bí òwe. Bàbá mi ẹ pa mi. Àwọn ládẹ́ẹ̀dẹ́ yẹn tí Yorùbá sọ ó yé Yorùbá ṣùgbọ́n lọ́wọ́ yìí sìn àwọn kiri tẹ̀ ń wò yìí àwọn àbá lórí àwọn òṣì tẹ̀ ń wò yìí. Àwọn ẹni òfò ẹ̀wọ̀n wọn lé pè àwọn ẹni òfò. Wọ́n ti ṣe ní north wọ́n máa ṣe bẹ́ẹ̀ o wọ́n ti mú sọ lọ́kọ́lẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹni bí wọ́n yẹn bó ṣe sọ̀rọ̀ ẹni sùn wọ́n ní YouTube mi echo ẹni sùn kí ló dé wọ́n ní YouTube mi echo bàbá wa bí ẹ máa pè sórí kí lórúkọ ẹ ní o ẹ máa pè lórí fóònù ẹ pè lórí fóònù wọ́n ní YouTube mi echo. Ẹjọ́ ṣé ohun mi ló echo àbí àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹjọ́ ṣé ohun tèmi ló echo àbí àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí TikTok ẹjọ́ ṣé ohun mi ló echo àbí àwọn tó ń sọ̀rọ̀ lórí TikTok ẹ dákun ẹ ṣàánú ajé o ṣé ohun mi ló echo àbí àwọn tó ń sọ̀rọ̀ lórí TikTok ká lè mọ kọ́tà fẹ́ ṣe child padà get started Brian. I need to be fun, Abby. Okay. What is stop? How to stop by? What is stop? Jẹ́ kí n continue. Ẹ jẹ́ kí n bèrè bóyá wọ́n gbọ́ yín. Ẹ má sọ̀rọ̀ ní ṣókí wá bẹ̀. Ẹ̀yin yẹn wá tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ kẹ́ bá yẹ kí n mọ̀. Ẹ̀yin yẹn wá ẹni tó ẹ jẹ́ kí n bá àwọn fáǹsì mi dà. Àwọn fáǹsì mi kíní yẹn máa ń dùn mí. Tí wọ́n bá ṣe tó sáré wá sórí TikTok ní sọ wá kọ síbẹ̀ pé YouTube ń ẹ̀kọ́ mi ní mọ̀. Ìjà ìtì máa ń ṣe show lọ́wọ́ gbèsè ẹni tí tó wá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa mọ̀ ní comment section. Mo ṣe máa ń wò káàkiri báyìí ẹ jẹ́ kí n máa mọ̀ ní comment section. Mo fọlọ́wọ́n ọba àbẹ̀ ní ẹjọ́ kálí bá gbádùn ara tí jọ ń ṣe show yìí. Tó bá sọ̀rọ̀ lórí TikTok tẹ́ bá gbọ́ ẹ jẹ́ kí n mọ̀. Tí bá ń sọ̀rọ̀ tó bá ń ẹ̀kọ́ àti tó wà ní bá kan ẹ̀ka mọ̀. Ṣé pé tó wà lórí show ẹ̀ bá wa like show bá wa tẹ turn pop lórí ẹ̀. So àwọn tó bá máa flag wa wọ́n máa gbọ́wọ́lé náà ní wọ́n ní rí flag o ṣùgbọ́n problem máa wà bí kò máa bí kéèyàn méjì máa jábọ́ mẹ́ta tó máa report page wa àwọn tó ń ní page àwọn TikTok nǹkan kan wọ́n lè máa drop àwọn tó ń wò wá ẹ ṣeun bàbá wa ẹ bá wa gbósò kàwé bí wọ́n ń gbọ́ yín. So wàhálà wà gan o wàhálà wà gidi gbogbo náà ṣe nínú ọ̀sìn yẹn wọ́n sì máa practice ẹ̀ o wọ́n máa practice ẹ̀kọ́ máa gbọ́ breaking news níjọ́ kan pé ẹnìkan lọ wọ́n sọ pé ó bá nàbì wọ́n ló sọ pé ó rí kinní kan ò ṣe kinní kan wọ́n lẹ̀kọ́ pa wọ́n lagi mọ́ wọ́n yìí máa ṣe bẹ́ẹ̀. torí tẹ máa wo àwọn pípò yìí tẹ bá wo ìgbà tí wọ́n ti bẹ̀ sí fi ẹnu ara wọn tú àṣírí àwọn síta pé Mali làwọn ti wá Burkina làwọn ti wá kinní kan làwọn ti wá kinní ń létí ni wọ́n ń létí ni wọn ò dé òrò rárá. ó lé ní o. Wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ òjẹ́ tí sì ń bọ̀ Nàìjíríà ẹ má jẹ́ ká tanra wa jẹ. Òtítọ́ tó yẹ mí lẹ́nu sì ni pé gbogbo àwọn olórí burúkú àfa yìí àwọn àfa ẹlẹ́yinjíjó náà ẹlẹ́rù òfò lórí yìí ṣé bí ìjọba Nàìjíríà rí wọn àbí wọn rí wọn. Bí wọn rí wọn. Táwọn èèyàn bá kọ́mẹ̀tì síbẹ̀ sí pé ìjọba ò lè gbé wọn torí pé Mùsùlùmí ní ìjọba wọ́n máa wá àwọn yẹn kiri. Wọ́n mọ́ sọ̀ síjọba. And again, Nigeria Army Codes kí ni wọ́n fi kọ́ kéwú náà fi kọ́ síbẹ̀ wọ́n dàbí ló bá àwọn làwọn ní Nàìjíríà.
so ẹ má mi ò mọ̀ bóyá pé ojú tèmi fi wò ó kọ́ làwọn lèmi máa fi wò ó ẹ lọ́rùn nǹkan tí wọ́n kọ ẹ̀yin tẹ́ bá lè translate kéwù yẹn ẹ lọ́rùn nǹkan tó ń kọ síbẹ̀ ẹ lọ́ wò ó. bàbá kí ló kọ síbẹ̀. èmi ò mọ ọdún kọ síbẹ̀. ẹ̀yin tẹ́ bá mọ̀ tó bá wa kọ sí comment section à ń gbọ́ yìí sàn. àwọn pípò yìí wọn ò mú kékeré ṣé yẹ yín gbogbo àwọn àfáà tẹ máa rí tẹ máa láwọn àwọn Yorùbá làwọn Yorùbá gidi làwọn tó ń fẹ́ yẹn irọ́ ni ẹ jẹ́ kí wàhálà ìsìn yẹn dé sí ṣé yẹ yín ìwọ ọmọ yẹ tó jẹ́ àbọ̀dìṣà tó jẹ́ kìsẹ́nì wọ́n á fọ́jú mọ́ ẹ lórí wọ́n lọ fi ẹgbà àwùjọ náà. wọ́n á gba láti níwájú àlá àmújẹmújẹ. ìjọba Nàìjíríà èmi fi lè gbogbo àwọn tí àwọn mùsùlùmí tí wọ́n sọkúsọ lẹ́nu yìí ṣé yẹ yín Ìbàdàn kọ́ bẹ̀rẹ̀ àrò péré ni àmọ́ pé ó máa le ó yẹ kí wọ́n ṣàgbọ́n wọn tó bá jẹ́ kìsẹ́ nìkan ló pèsè ní sí pé ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ òfin Mósè àwa náà ni ṣóyè ni òfin Mósè náà wà òfin Mósè wà tó burú ṣe dá lọ lọ òfin Mósè wà bọ́tí àwọn òfẹ́ gbogbo ṣìtọ́sì yẹn humanity làwọn méjì ìfẹ́ lọ́lọ́run sọ ìfẹ́ náà ní Bíbélì tí wàá sọ fún wa gbogbo tí yóò ti fàtúlù ẹ̀pà lọ́rùn tu ẹ bá dè wọ́n ní pupa ẹ̀sìn wọn wọ́n bẹ̀ àbá yẹn sí ọ̀rọ̀ mẹ́nu lẹ́ẹ̀kan ni. bẹ́ẹ̀ ni ó sí ọ̀rọ̀ mẹ́nu ni gbogbo ayé sìn àti bí wọ́n lè fi tún sìn yìí ẹsẹ̀ mẹ́rin ìsìlámù ni ẹyọ kan ti kúrò mẹ́sìn. mẹ́ta ti kúrò ń bẹ̀ mẹ́ta ti kó ẹyọ kan ló kù. ìjọba Nàìjíríà tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ kí ìlú yìí dáa táwọn náà bá ṣèṣe pé mùsùlùmí làwọn àwọn ò lè dá sí kí wọ́n bá mú àwọn pípù yìí kọ́ mú wọn. Burkina Faso kò tí ì débi tó dé yìí àwọn mùsùlùmí wọ́n sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ ní Burkina rẹ̀ pé mú àwọn mẹ́ta ló ṣàwọn ọmọ gbàgà. ẹ̀wọ̀n ọdún méjì. ló ṣàwọn ọmọ gbàgà ẹwọ àwọn tí wọ́n tún jáde sìn tó láwọn àwọn jà fún kinní kan ó gbókùnrin alẹ́ wọn lẹ́yìn wọ́n ń sun mí lójú ni. wọ́n sunkún bíi bébì mi. so ẹjọ́ tí wọ́n mọ̀ pé Nàìjíríà yẹn lóòótọ́ gbogbo ara ní tí ó ṣe pé àwọn mùsùlùmí lóbi Nàìjíríà yẹn àmọ̀fọ́ àyè kó lè máa bá wọn ṣe àwọn lẹ́kọ̀ọ́ pẹ́. tàbátẹ̀rí pásítọ̀ tó ń ṣọ̀ṣọ̀kúṣọ ẹ̀mú náà pásítọ̀ tó bá wàásù kí wàásù ẹ̀mú àáfàá tó bá sọkúṣọ ẹ̀mú tó bá lè ṣe níṣẹ́ tí náà ló sọ̀rọ̀ ẹ̀mú ẹ̀mú bí sí gbogbo ẹ̀ sí. وكبروا لهم كل مرصاد. à ń gbọ́ yín sà. à ń bàbọ̀ ẹ ṣeun gan provost bá wa gbóhùn sókè provost ṣe wà ń bẹ̀. ẹ ṣe ìyá mi. ẹ káàbọ̀ bàbá wa mọ̀ pé ẹ máa tọ́ kámẹ́rà ṣáá ni wọ́n fẹ́ fà á já nìyẹn provost ẹ bá mi ẹ ní dààmú ẹ káàbọ̀. ẹ ṣe ẹ kú ètò. ẹ jẹ́ ń fẹ́ ìtumọ̀ pé fẹ́ fà á já ni mo ti jòkó àjọ ń ṣètò ni. ó ṣe mí láàánú débi tí Nàìjíríà ń lọ. no sir ṣe ti gbọ́ fídíò yẹn náà àbí kí n play for everybody kan gbọ́. bọ́ọ̀ ìyá mi yẹn máa kó mo sáàkúnlẹ̀ ọ̀sá ogun tí màá yẹn sọ pátápátá mọ́ bọ́. no another one tí yóò bá ẹni tó bá fẹ́ ká play fídíò àfáà yìí lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ bá wa dá sí kí provost náà kọ́ lè bá a gbọ́. mo ní ìṣẹ́bí tó ń ka kínní tó ń ka Quran 95. ok ó yà ń gbọ́ nísàn. ìṣòwò bá lọ tán ibikíbi tí ẹ bá ti pàdé ọ̀wọ́n ọ̀ṣẹ́ bọ́ ẹ parọ́ àti Quran 925 mo gbọ́ bàbá yẹn. ok. ṣáàbì ní tó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí náà ó ṣe mí láàánú fún àwọn Christian àtàwọn oníṣẹ̀ṣe. It's time for them to rise up because wọn kan wọ́n fẹ́ believe pé ọwọ́ wọn ni agbára wà. ọ̀rọ̀ tí náà nìyẹn sọ tó ń ka Quran ó wà ń bẹ̀ o ṣẹ́rí mẹ́rin tó ń ka Quran yẹn mà àwọn tó ń fọ́lò Muhammad gangan nìyẹn. àwọn ọmọ ẹlẹ́yìn àwọn tó ń ṣe nǹkan tí Muhammad ń fẹ́ ṣẹ́rí mùsùlùmí Yorùbá mùsùlùmí tó bá bá yín ṣọ̀rẹ́ kò ń ṣe mùsùlùmí gidi. mùsùlùmí tó bá wà láàrin wa ń bì tó lòun mùsùlùmí kì í pé òun bá wa ṣe ìyẹn òun ṣe mùsùlùmí ó kàn bá wọn gba ẹ̀sìn ni. because ó sọ ní chapter 5 pé when the month of the sacrament has passed nígbà tí oṣù ọ̀rọ̀ bá lọ tán ó ní ọ̀nà láti mo ṣokùn
àwọn ọ̀ṣẹ́bọ níbikíbi tí ẹ bá ti rí wọn. màá dáre. Ẹ sé wọn lélẹ̀, ẹ dí wọn lọ́nà, ẹ pè wọ́n títí wọn yóò fi máa pé aláwù lọ́dọ̀ọ̀n. Ó wà bẹ́ẹ̀. Tí Mùsùlùmí sọ bá dúró màá mi, wọ́n sọ pé wọ́n wọ́n bìlí ẹ kàn sọ pé ó gba Mùsùlùmí níbẹ̀ tí òun ṣe Mùsùlùmí. Bàbá wẹ̀ tó ń wò bí ẹni máa kú tèmi tọ̀la yẹn. Àwọn gbogbo wọn arábí oṣù ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ Sudan náà ti wá pátápátá. Somalia Sudan náà ti ṣàn wá. Ẹ tún wá wo ibi tí odindi gómìnà wà. Tí èèyàn kan ń pe àwọn kan ní fídẹ̀ bàbá mi náà kó tán lọ kú. Pé Muslim ticket. Àwọn gómìnà Yusuf Abẹ́dẹ̀ ń ṣe báyìí. Gómìnà Kánò wà ń bẹ̀. Ó dẹ̀ ń ṣe báyìí. bẹ́ẹ̀ni. Ó ń ṣe báyìí. Gbogbo Hausa tí bọ̀bọ̀ yìí ń sọ. Ó ń kọ̀ndẹ́mù àwọn oníṣègùn tẹ̀ ń kọ̀ndẹ́mù àwọn Christian ó láwọn làwọn ní Nàìjíríà. Ọ̀rọ̀ ní ọjà. Ó dẹ̀ máa ṣe mí láàánú ní ọjọ́ ìbò Christian kan dẹ̀ máa ti dé. Wọ́n lọ vote fún àwọn arábì. Mo blame àwọn Christian Association of Nigeria. Ẹ jẹ́ ká sọ̀tọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Àwọn arábì tó wá járí bàbá tí ó dìde tán pè ní MS bàbá yìí. Ó jẹ́ ẹnìkan tí Ọlọ́run náà. Because gbogbo nǹkan tó ń mú pamọ́ la ti rí. Bọ̀tún tó ṣe mí láàánú ni pé ọ̀rọ̀ tí mẹ́nìyẹn ń sọ ń bẹ̀ yẹn tó bá jẹ́ èèyàn kan ló sọ bí Christian ìkílẹ̀ ọ̀la máa wá ti gbé. Bẹ́ẹ̀ni. Tí ẹsẹ̀ á ti lọ gbé. But àwọn arábì ń bọ́ gbogbo ẹ̀. Máa mi torí tó fẹ́ jẹ ibi tó fẹ́ lọ wọn ò kíá. Wọn ò kíá ìyá mi. Ṣé rí ó dàbẹ̀ ni pé wọ́n ń lùlù ogun ni. They are beating the drum of war. Yes. Gbogbo àwọn arábì wọn bí ṣọ́ọ̀bà tán máa gbé tán máa kù. Bẹ́ẹ̀ni. Wọ́n máa sá lọ, èmi àti yín ló máa kù. Wọ́n máa kó wàhálà nílẹ̀ yẹn tán, wọ́n á sá lọ. Ẹgbọ́n kan tí pásítọ̀ ìjọba pásítọ̀ yẹn sọ pé tẹ bá dé north ẹ̀yin làlù máa ń jèrè. Bẹ́ẹ̀ bá dé Lagos ẹ̀yin làlù máa ń jèrè. Gbogbo bí kí tẹ bá dé ẹ tún lẹ́nu ọ̀rọ̀ ẹ ń pè wọn kan ní kèfèrí, ẹ ń pè wọn kan ní fídà. Gbogbo bẹ́ẹ̀ ṣe dírẹ́sì mọ̀. Tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá wọn fẹ́ kẹ́ wọṣọ bẹ́ẹ̀ ṣe wọṣọ. Bẹ́ẹ̀ni. Ká dábò lẹ́nu. Ká gbogbo everything ká máa fọmọ wa lọ́dún mẹ́rin lọ́dún márùn-ún. Gbogbo Ọlọ́run dẹ̀ lè fún wa ṣe. Ìyá mi orí ètò tí mo bá tú àbọ̀lẹ̀ mi ò ń ṣe lè kọ́ ṣe mi ò ń ṣọmọ Ọ̀yọ́. Bọ̀tẹ́ ni a bá ti bí ire. Kó tiẹ̀ lóun pẹ́sẹ̀ wá òun wá campaign kìíní yẹn lóńdó. Ọ̀gbẹ́tẹ̀ tí bẹ́ẹ̀ òun ó wẹ́kẹ̀ tó máa mú. Yóò fẹ́ jẹ wọn ṣe tíì. Ẹ jẹ́ ká máa bọ̀ ògùn fẹ́ lè jẹ ẹ máa gbé ṣẹ̀rí àbọ̀ because wọ́n táwọn ará bíi bá bọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ travelling lẹ́ẹ̀kan máa mi àwọn tó ń gbé òkúta lé lẹ́yìn àwọn tó náà wọ́n lọ ṣe ṣàríà ó sọ fún wọn ká má padà wá wọ́n lè padà ó fi yé wọn. ẹ wo nǹkan tó wọlé ṣe lọ́tún máa mi wọ́n wá kó àwọn ọkùnrin wọn lọ́wọ́ ìjáàbù fún wọn. ìjáàbù wọn máa ń fi ìjáàbù wọn ọkùnrin ní pátápátá náà wọ́n kì ní ìjáàbù yẹn. Pátápátá. Ẹ ti rí fídíò yẹn ni fídíò ọkùnrin ni wọ́n. Ọkùnrin ni wọ́n. Ẹni tí bẹ́ẹ̀ bá tí mo fi tìkẹ̀ tí bẹ́ẹ̀ bọ̀ wọ́n ṣe lọ kó kiri lérí àwọn kan gbà ní bíṣọ̀pù. Ṣé ẹni tí ìgbà tá a ṣe rí wá túbọ̀ fún wọn lówó wọn náà wá bọ́ ta. Ṣé sọ pé gbogbo bíṣọ̀pù Nàìjíríà ṣé ẹni tí ìgbà 2023 náà bíṣọ̀pù yẹn jáde báwo ọ̀ṣọ́ tọ́lá bíṣọ̀pù. Bẹ́ẹ̀ ni àwọn mẹkáníìkì tó ń pè ní bíṣọ̀pù. Wọ́n ṣe lọ gádà mọ́ra bí yẹn. Fídíò kan wà bíi wọ́n yẹn bó ṣe ń fún wa ní kíní báyìí kan lówó ìwọ tó máa gba owó yìí tó máa gba oúnjẹ tó ní bọ́ọ̀dù fún APC ò ní jèrè ọmọ. bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni you are very correct. ẹ̀rọ àríkẹ́ lórúkọ ẹ̀ wọ́n máa ti yàwó mo fẹ́ ṣe ṣòfò fún gan. ó lè jẹ́ pé ọ̀la ni máa ṣe fídíò fún ẹ̀rọ àríkẹ́ yẹn ó ti ya wèrè. ẹ̀rọ àríkẹ́ ẹ bá mi sọ fún pé ọ̀la èmi Yorùbá wù máa jáde fún náà fún alẹ́ mẹ́ta ọ̀dọ́ fẹ́ jẹ̀dá lọ ó yá wèrè ní very useless human being ẹ̀rọ àríkẹ́ ò gbádùn o. gbogbo owó ọ̀ṣun ẹ̀ sì tiẹ̀ torí pé ẹ ṣàfẹ́ dépò kí ló dé ṣógun láyé ni ẹ mú tíkẹ́tì ẹ ń ṣépè fáwọn èèyàn ìyá ìpínlẹ̀ tó bá tàbá lé tínú wọn bá dùn tó lọ kú dànù
ṣùgbọ́n tó bá jẹ́ pé nìkan níjọ́ tí Tantolúwa sọ̀rọ̀ ẹ lọ jí gbé ta lọ́lọ́run ẹlẹ́fẹ́ lu Tantolúwa lọ́lọ́run ẹgbẹ́ lọ ṣùgbọ́n èèyàn kan ló sọ̀rọ̀ kò sẹ́ni tó lọ mú wọn kò sí àwọn Christian bó ṣe bí wọn tó bó ṣe bí àwọn oníṣẹ̀ṣẹ̀ tó yìí wọ́n á dẹ̀ dìde wọ́n á lọ vote fáwọn aráàlú ìjọba it's a shame àní president àní vice president tó ní ẹgbẹ́ gbogbo kìíní yẹn gọ́vnà ìbádẹ́ ṣe báyìí ó hèlì ẹ̀ èmi gọ́vnà ọ̀rọ̀ tó ń sọ yẹn hate speech tó bá jèmi àti yín la tọ́mọ̀ wá ti máa wá wa. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ kékeré ni mo sọ fún Sanwó-Olú níbi ìníjọ́ kìíní ọ̀nà ọ̀tọ̀lẹ́tọ́ lọ gbé ní báràkì wọ́n rò pé mi torí aṣọra wọ́n mọ̀ pé mi wà ní UN bí mo ti sọ̀rọ̀ wọ́n ti lọ gbé bọ̀bọ̀ yẹn tí Sanwó-Olú sọ pé sójà sà useless mo ní ẹ̀yìn so àwa useless báyìí nígbà tẹ fẹ́ lò wá ní EndSARS mo ní òun ló jẹ́ kí Àbọ̀dé sọ pé ọpọlọ ẹ̀ ti yí èmi lẹni tó sọ̀rọ̀ sí Sanwó-Olú mo wà ní yúnífọ̀mù sọ̀rọ̀ sí ṣùgbọ́n wọ́n pè wá. màámi mo dúpẹ́ ṣí ẹ̀ fún mi à ń gbọ́ yín. so níbo la ń lọ níbo la dé níbo la ti ń tọ̀ nílẹ̀ Nàìjíríà ẹ̀ṣálẹ̀ àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá yìí ẹ̀ṣin bójoojúmọ́ là ń pariwo kíní it's time for us to united ìyá mi ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ mi lè fi yín nú kó tó di 2020 nígbà tó ń campaign mo sọ kíní yẹn àwa pẹ̀lú àwọn Súnkànmí lájọ kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation mo lè sọ kíní kan jọ yẹn wọ́n ní tí Tinubu bá ti wá ọ̀la máa gba Yorùbá mo ní tí Tinubu bá ti wọlé Yorùbá nation di story àgbélé ìgbàgbọ́ ibẹ̀ là ń lọ yóò yá mo sọ kíní yẹn lọ́jọ́ kíní àná mo ní tí Tinubu bá lùsì election yẹn ẹ rí i pé àwa gan la máa kọ́kọ́ gba Yorùbá nation wa. mo tọ́jọ́ pé tó bá ti wà bẹ́ẹ̀ ìgbà ẹ̀ lọ́ba ní Yorùbá nation gbà má mi 4 years ti parí 4 years mi ò sọ pé bóyá kò lè win mo máa ń sọ lójoojúmọ́ Tinubu ò ní di election anybody kò win ó ní di Supreme Court àtàwọn judges dẹ̀ ti ń gbalẹ̀ ìyá mi èmi ń kọ́lé fún yín mo wá yàn ní àṣà náà ẹ̀ tó bá gbọ́ kínú ọ̀tá lẹ́ máa ṣáì ibi tí mo ti kọ́lé tí mo ti ra gbogbo ẹ̀ fi yẹn lẹ̀ ohun tí mò ń sọ màmí ṣé ọdún mẹ́rin bá wá tán báyìí nígbà tí àwọn hungry Fulani ti dúró àwọn Muslim àwọn sọ pé a fẹ́ gba Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wọn tó kù inú ẹ̀wọ̀n láti máa. bàbá yìí bàjẹ́ àlẹ́ sá lọ sí France sá lọ jókòó. ìkọ́ kò sí agbára táwọn tó wà ń bẹ̀ nílé yìí pẹ̀ látòrí Tinubu in another 15 years fún ọ̀rẹ́ síláyé má kì í ṣèkù. because the body ó lè máa reduce èjì ẹ lójoojúmọ́ níbo ni Babangida wà ní. so tí a gbé ibi tí à ń lọ ilé yìí mọ́ wọn èyí tó dẹ̀ ń dùn mí jù àwa Yorùbá náà fẹ́ fi ṣẹ́wó. àwa Yorùbá náà fẹ́ fi ṣẹ́wó. ìlú ẹgbẹ́ wọn tó ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ gbogbo northern àwọn kan tí pásítọ̀ yẹn sọ léde Haúsá nìyẹn ó ní ẹ lọ gbogbo northern part of Nigeria ẹ̀yin lẹ ń tọrọ jẹ jù ẹ̀yin lẹ láàbù máa ń jèrè jù dábàdà kúta àyà ilẹ̀ Yorùbá tó ń ṣàlùmọ́ ń jèrè ó ní àrí wọn rí àkọ́bí ẹ̀dẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀wá àwọn kan ní fídẹ̀ ẹni tó bá ti lè gbà ká lọ kú dànù wọ́n gbọ́dọ̀ wá ń ṣe báyìí hate speech bàbá wèrè kan náà wà ń bẹ̀. ẹ bá wa tẹ fọ́fọ́fọ́ ẹ dákun bàbá wa ẹ bá wa sọ lédè Yorùbá. ẹ ṣe máa ní ìwádìí ìjọba. no sókè. wọ́n pọ̀ bẹ́ẹ̀ o wọ́n bá bẹ̀rẹ̀ báyìí ẹ ṣe báyìí ẹ bá rí wọn ẹ bá wọn nǹkan tí ń ké ní ọdún àṣọ nìyẹn gbogbo ẹrìtì àṣírí ti tú àwọn èèyàn ti ń sá kúrò ojú àwọn èèyàn ti là. gbogbo ìlọ́wọ́ èèyàn kan mọ ní kí ni ẹ̀ṣẹ̀ kí ni ìjìyà ẹni tó bá fi Islam lẹ̀ oníkàdé lórí onírìlì àwọn lè rú wọn àwọn tó bá dìde báyìí máa mi èmi dìde mò ń bá mùsùlùmí kan ó sọ pé irọ́ máa mi mo sọ ẹ̀rì kùránì wọn ló wà bí mo sọ́ọ̀dì ẹ̀ lójoojúmọ́ wá bá mi jìnnà ẹ̀. kò sẹ́yìn kan sọ pé mùsùlùmí èmi ọ̀rẹ́ mi màá kàn sọ pé ó gba mùsùlùmí ni ó kàn kẹ́rù ni ó mọ nǹkan tó wà. ó mọ tó wà ní àlùkùránì. ẹ̀rí mùsùlùmí ó sọ fún wa pé ó ní ẹ̀rọ wọn ní ọ̀rẹ́ àjò. bẹ́ẹ̀ ni. ẹ̀rọ wọn ní ọ̀rẹ́ àjò. ó ní ẹgbẹ́ ẹ̀mí lẹ́nu wọn títí wọn yóò sọ pé aláwọ̀ lọ ó ti kọ́ síbẹ̀ ẹ̀ lè jẹ́ díẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ lọ tún kùránì kan ẹ̀ mẹ́ẹ̀ lè tún tọ́ ó ti wà bẹ́ẹ̀. ó ti wà bẹ́ẹ̀ mi ò lè sọ pé mo fẹ́ ràn yín ìyá mi kí ni ẹ máa gbèrú bẹ́ẹ̀ ṣe máa kú tí Ọlọ́run tó dá èmi tó dá gbogbo àwa táwa ń bí i á wá nítorí pé o Yorùbá wuyì o kò ṣe tí mo fi ṣe o kí n lọ gé lórí ẹjọ́ irú Ọlọ́run ò nìyẹn. àmọ́ Ọlọ́run àmọ́ ṣùgbọ́n tó ń gbé wá fún ẹ máa gbà wá. ẹ jẹ́ ká gbé sí lédè làákàyè
nítorí pé wọn ò tiẹ̀ ẹ̀dẹ̀ wọn máa sọ pé ọlọ́run fúnra ẹ̀ lè jà tó bá wù ọlọ́run aṣọ gbogbo wa lédè kan náà ó wù ọlọ́run kó ní kálukú lọ síbi títí ẹ̀ òtẹ́ máa máa sọ fún mi pé ọlọ́run sọ pé kẹ́ pààyàn ọlọ́run tó bá gbé gbogbo nǹkan tí màá yẹn ń sọ lẹ́ẹ̀kan yẹn tó bá tó ń sọ lédè àṣà yẹn ó máa máa fọ ọlọ́run sí ọlọ́run sọ pé irú àwọn èèyàn báyìí ẹgbẹ́ wọn dànù muslim tíkẹ́ òun ni ọlọ́run bá fọwọ́ sí àwọn tí náà bá ti dùn wọ́n lọ kú lọ́yìn mọ́tò nípa lọ kú dànù tó ń pèdè àṣà sọ gọ́fúnà dẹ̀ wà bẹ́ẹ̀ bẹ́ńkẹ́dẹ́ lè gọ́fúnà tó yẹ kó sọ fún pé ọ̀rọ̀ tó ń sọ yẹn bàbá wà bẹ́ẹ̀ ó gbọ́ o ìyá wà bẹ́ẹ̀ ó gbọ́ o gọ́fúnà tó gbọ́ ìyá mi níbi tá a bá lọ máa gùn tó bá dójú ẹ̀ mo dúpẹ́ ìyá mi mo ti gbé mọ́ ẹ iṣẹ́ ológun mo ṣe for 38 years àjọba àjọfà ni ẹ má bínú ìyá mi pé bọ́ ìsinmi lọ sókè. no ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó bá mi ní ara níbì kan wípé bàtà ń pariwo gbà pé Yorùbá nation ẹ jẹ́ ká dá dúró orílẹ̀-èdè Yorùbá ló lè ṣe ẹ̀yàn kan lè bá wa ṣe ẹ jẹ́ ká gba Yorùbá nation. ẹ jẹ́ ká gba kínní mo pariwo tó ìyá mi. ó ṣe mí láàánú wípé bá ṣe ń pariwo tó nígbà yẹn wọ́n ń búni wọ́n ń búni wa wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wa. Tí Tinubu bá ti débẹ̀ ó máa fún wa ní Yorùbá nation Tinubu ò lè fún wa ní Yorùbá nation Tinubu ò lè àyàfi tí wọn ò bá jẹ́ kí Tinubu wọlé nìkan ló lè fi fún wa ní Yorùbá nation. Àwọn náà ti wá mọ̀ wípé tí Tinubu ò bá tàbá jẹ́ kí Tinubu wọlé Tinubu máa fẹ́ because Tinubu fún ara ẹ sọ wípé tẹ́ ẹ̀ bá jẹ́ kó òun wọlé òun á padà sílé. Wọ́n dẹ̀ mọ̀ pé ilé tí Tinubu fẹ́ padà sí yẹn wọ́n mọ̀ pé ilé Yorùbá nation ni. Ó ní wọ́n ṣe ó dẹ̀ mọ̀ pé òun gbé Yorùbá nation ti ń gbé àwọn ọmọ Yorùbá already. Ó ní wọ́n ṣe fún Tinubu ní kinní yẹn. Sunday Igboho ṣe ń lọ gbà yẹn Sunday Igboho wọ Èkìtì ó wọ Oǹdó gbogbo Oǹdó dẹ̀ shut down. Somebody said no one said so. No one said what? Anybody, no one said so. No one said what? Because I said it. Èmi sọ ní Adé Buhari ṣe jáde fún mi pẹ̀lú Mewolaka àti àwọn aṣíwájú bloggers. I said it. Wípé títí tọ́ba a pariwo fún yín nígbà yẹn ti bẹ́ẹ̀ mọ́ nísìnyí tọ́ba gbé campaign Tinubu wá fún mi mo máa campaign. Jọba Wuyì lórúkọ mi torí nígbà yẹn a rí àìmọye ọ̀fà èmi yìí kò yẹ kí n máa ṣọmọdé mọ́ nílùú òyìnbó a rí àìmọye ọ̀fà torí ó gbóná nígbà yẹn tí ọ̀fà oríṣiríṣi ń jáde wá ṣùgbọ́n èmi tọ̀hún ẹ̀ dáhùn wípé káwọn èèyàn mi kọ́ pò ní kinní ni náà ò ní sìn tàbí tó kọ́ máa ya ní ìbú tó máa lọ ya ní òwò tàbí tó kọ́ máa ya ní òwò tó máa lọ ya ní ìbú tá a bá dìbò 2027 ṣé rí the best ni pé kó ní ká kú dúró láyé ẹ̀ tó ẹ mọ̀ pé kí ní sìn agbọ́dọ̀ sà. ẹ bá kọ́ Yorùbá nation ní Nàìjíríà báyìí ẹ̀wọ̀n lẹ́ lọ ẹ kọ́kọ́ Yorùbá nation ẹ wá dé kẹrin láàrin títí Nàìjíríà ẹ̀yẹ kọ́ ẹ fi yòókọ́ lọ mú kó wá lọ síbi náà tó ní Yorùbá nation tó wọ́n ti ṣe ẹ̀ tí ó ti lọ làbọ̀n so àti lùsì kí ní ẹ̀yìn yàgò èmi ti yọ owó mọ́ fi ẹsẹ̀. Bàbá mi ẹ má wà discourage inú mi dùn pé ológun ni yín provost ẹ̀yin èèyàn mi ṣẹ́ wa pẹ̀lú mi àtàwà lórí YouTube ẹjọ́ tó rẹ Ọlọ́run kí ni YouTube yẹn ó ti dákẹ́ bí ọmọ bá wa contribute sọ̀rọ̀ tá à ń sọ yìí YouTube yẹn dákẹ́ àlejò wọn láwọn èèyàn tẹ̀tọ́ ń pọ̀ ìwà lẹ́wà náà ló tún sọ sí táwọn èèyàn ẹ bá wa like ètò ẹ bá wa share fídíò yìí ẹ bá wa kọ opinion èèyàn kan lè kọ comment 1000 bí ṣe ń sọ̀rọ̀ yìí mò ń wò káàkiri mò ń wo comment mo ṣe mọ̀ pé comment orí YouTube ti dúró ti Facebook náà ti dúró TikTok nìkan ló sì bá wa comment ṣé rí ẹ má jẹ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ̀yin náà ti lose hope lórí Yorùbá nation bàbá mi èmi ò lose hope o provost mi ìfẹ́ kẹ́ lose hope àti gbogbo ẹ̀mọ Yorùbá tẹ́ bá ń wò mí mi ìfẹ́ ká lose hope 2027 is around the corner ṣe rí di mọ́ tá a bá dáadọ́ tó bá sì jọ ń ṣe pọ̀ tribalism yẹn máa continue Yorùbá we want to vote for Yorùbá Igbo we want to vote for Igbo Fulani we want to vote for Fulani tribalism yẹn dẹ̀ ń fìyà jẹ àwa tá a jẹ́ tálíkà
So we should not give up on Yoruba nation. Tó bá ní wọ́n gbé fún Tinubu ní 2027. After Tinubu kó bẹ̀rẹ̀ ní 2027 ní 2031 kí ló máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá? Tó bá wá ní wọn ò gbé fún Tinubu ní 2027 tó ní ká dá dúró àgbákò náà tún ni. Torí insecurity yìí àwọn people ìtìrí bí lucrative business that will continue and àwọn wèrè tó wà nílẹ̀ Yorùbá àwọn ṣoṣo àwọn ẹni òfò tó jẹ́ pé wọn ò rí owó láti fi dá àwọn ọmọ olókoòwò irú wá sí lansing wọn ò lè establish business fún because wọn ò fẹ́ progress all they want ni pé aláàjì sàlámà lẹ́kùn aláàjì sàlámà lẹ́kùn ẹgbẹ́ ọmọ ọfẹ́ lọ sí school kọ́ máa fún wọn ní kóńgò gàrí kọ́ láwọn ń yọ àwọn yọ sàká àti mùnírù. Ẹ jẹ́ ká padà sí àyè Buhari tẹ́ sọ yẹn bá mi. Ok. Nǹkan kan ṣẹlẹ̀ yìí tẹ́ bá jẹ́ ọmọ Ọ̀yọ́ state níbi ẹjọ́ ẹ rán mi létí tí ò bá jẹ́ Lam Adésínà ajé Adédọ̀jà. Nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Yorùbá àti Fúlàní pápá Fúlàní. Buhari ọkọ̀ ṣe ní mílíkì bá wọn ti rìtáyà o. Ó gbéra láti Katsina. Mo wà nígbàdàn mi ò mọ púpọ̀ ṣé Lam Adésínà ní abí Adédọ̀jà ló jẹ́ gọ́ọ̀mù báyìí. Wọ́n ní gbéra láti Katsina. Ó dẹ̀ fly wá sí Ìbàdàn. Ó kà sí normal thing as health military. Ó kọ́kọ́ wá sí 2D. Àkọ́kọ́ ṣe gádọ́nà fún. Ó dẹ̀ lọ bá gọ́ọ̀nà. Ó dẹ̀ challenge gọ́ọ̀nà pé wọ́n náà tó gbọ́dọ̀ pa Fúlàní kan nígbàdàn. Wọ́n dẹ̀ àgbẹ̀. Ìwọ̀n nígbà tí màá ní wá wà lórí èyí. Ẹjọ́ Fúlàní wo náà mú bí Fúlàní ṣe pààyàn tó. Kò sí o. Kò sí Fúlàní kan tó. And the legacy continues. Bí wọ́n ṣe pa àwọn èèyàn tó ní Ọ̀yọ́ níjọ́wọ́ Ṣèyí Mákindé wọn ò bí da kówó kí ọ̀sìn wọn ò bí Ṣèyí Mákindé dá débẹ̀. Ògúndé o. Ògúndé o a padà fàájà lórí ètò ilé níyì o a padà fàájà because kí ni òpù wa kò sí òpù wọ́n yẹ pàtó lọ́yọ̀ọ́ ń jọ òun tó pọ̀ yẹn tí fídíò tún gbé bọ́ yẹn tó gbé wọn ó kúnlẹ̀ bẹ́ẹ̀ ni pé wà lójú pípa mi wà lójú ogun ni. Wọ́n yìn ní ọ̀sán gangan ní Ọ̀yọ́ state ẹ wo èèyàn tí wọ́n pa wọn ò bí Ṣèyí Mákindé re kówó bó làwọn ẹ bá wa gbóhùn sókè Ṣèyí Mákindé wọn ò bí re kówó bó làwọn à ń gbọ́ yín o. Battery 90%. Hello. iPhone 5. Network kọ́ à ń gbọ́ yín. Ok, ẹ jọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ inú mi ń dùn sí because èmi tún ṣe padà sí Amẹ́ríkà ni mi mọ nǹkan tá a lè ṣe gba àwọn bàbá kan ṣáà wà tán ni wọ́n ní nǹkan tó máa gbéra wọn sórí kínní àwọn blogger máa lọ bá wọn ṣé wọn lè fún àkọ́kọ́ ṣe sí ni tó ń yóò sú mi. Kò sú yín tó mi àwọn bàbá tó máa ń bọ̀ tàpá àwọn lè gba ní ògiri wọlé kí lóò bá yẹn ò help wa. Bẹ́ẹ̀ni. But why are they coming online? Wọ́n tún ṣẹ̀gbẹ́ kan sórí online Yorùbá Gidi ìyẹn gbé sí ó ní ìjígbé òun lọ sínú ìdíròkò 60 years lòun ló ń bẹ̀ ń bò dé èdè ṣé kò gbọ́yà tó ń jẹ àwọn èèyàn ni. Ṣìkìní yẹn lèmi ṣe kí n wò ó tí máa ń gbé ọkọ̀ kíní kan ẹnìkan mi wo fíìmù mi wo programu mi wo wà programu yẹn mọ́ because we don't expect you guys to be coming online máa sọ pé ẹ ṣàwọ́ ẹ. Àwọn lè ṣe báyìí àwọn lè ṣe báyìí nǹkan tó lè ṣe lóru ni tí wọn ò nídìí láti ẹ̀ ti sọ pé èèyàn kan páwọn fẹ́ ṣe é. ẹ kú ètò ayé ò ní mú ẹ o ò ní fẹnu kọ ò ní fara kọ o. Ẹ ṣeun gan. Bàbá mi ẹ sọ̀rọ̀ kan ṣe bá mi tọrọ yẹn sọ ẹ ní àríyìn Yorùbá nation tó. Ẹ̀tún kábọ̀ fún ṣàríà ìyá mi ò fẹ́ jà fún Lagos ìfẹ́ jà mo ń jà fún Ondo ọmọ Ondo ẹ̀kẹ́ ni mí Ògún làwa ń bọ̀ ṣàríà ò lè dọ́dọ̀ wá wọ́n mọ bí bẹ́ẹ̀ lè gbé lọ because àsìkò tó àwọn ọmọ wọn ò ní lè jáde wọn ò ní lè ṣe transport ẹbí ọmọ ọmọ ọdún mẹ́fà ẹbí ọmọ wọn tẹ́bẹ̀ ti lọ set up ní ṣàríà court yẹn síbì kan wàhálà bá dé ìyá mi. Ẹ jẹ́ ká tún play fídíò yẹn lẹ́ẹ̀kan sí.
ẹ̀jà wọn lógun. Àwa lórí ilẹ̀ wa. Wọ́n kú sóòhù kẹ́mú wọn lẹ́rú. Lórí ilẹ̀ wa kọ́ mú wa lẹ́rú. Wọ́n sòróhù kẹ́tìlẹ̀ mọ́ wọn wálé. Lórí ilẹ̀ wa. Wẹ́rẹ́ ẹ̀yin wọn gbọ́dọ̀ lọ ọjà. Wọn gbọ́dọ̀ lọ ọjà. Kẹ́tìlẹ̀ mọ́ wọn jáde àgbọ̀ níta. Ẹ sì dì mọ́ wọn. Wẹ́rẹ́. Àwa mùsùlùmí lálẹ́tọ̀ àti ṣékèfì mọ́lẹ̀. Ìṣèfì ni ó lẹ́tọ̀ àti ṣèwà mọ́lẹ̀. وكوكبوا لهم كل مرصاد بتبقى ẹwù ànọ́pì fún wọn bẹ́ẹ̀. ẹ̀dẹ̀ wọn bẹ̀ ẹ̀ tilẹ̀ fún wọn bẹ̀ ntọ́lọ́sọ́lá àgbáyé. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé ntọ́ yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ láṣẹ lórí ẹnìkan tẹ́ni ẹni yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀wọ̀n àfẹ́yìn o. ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe fún yàn tẹ́ ẹ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ààrẹ tiẹ̀ tẹ́ ẹ bá ààrẹ tiẹ̀ òun ààrẹ tiẹ̀. Pípa wọ́n ní kọ́ tí wàá mọ́ lórí ilẹ̀ wa o. Wọ́n ní kọ́ tilẹ̀kùn mọ́ mọ́ onílé o. Lórí ilẹ̀ wa fún fídíò ẹ̀ máa pílẹ̀ fún ìbára gbóhùn sókè tó tún ń pòwe. Nípa àtètè mọ́lẹ̀ ò lè sá lọ. Ò lè sá lọ àtètè mọ́lẹ̀. Ó dáa báyìí. Inú mi dùn sétò tẹ́ ṣe ní alẹ́. Inú mi dùn pé mo dẹ̀ ní àǹfààní láti pé kéèmí náà lè dá sí. Ṣé rí inú mi dùn náà? Ó yẹ kó ṣe wá báyìí torí gbogbo àwa ọmọ Yorùbá adọ́rùn mòótọ́ ni wá. Adọ́rùn mòótọ́ la jẹ́. Bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí, àwọn kọ̀ọ̀kan tó tẹ̀ sí pé àwọn ní tó yẹ kán sì jọmọ Yorùbá gan tí wọ́n la ojú wọn báyìí wọ́n dẹ̀ gba etí wọn wọ́n ń gbọ́ báyìí ẹjọ́ kí làwọn nígbà tẹ rírù kan báyìí tán àwọn èèyàn àwọn àfáà tí ń jáde sí wọn ti ń sọ ìgbà tẹ láwọn ms bàbá wọn ń parọ́ ni ṣé wọ́n tún ṣe ẹ ti ń gbọ́n sìn káàkiri ṣé wọ́n tún ń parọ́ náà ni àwọn kan dẹ̀ sì jókòó sínú ìsìlámù yẹn wọ́n dẹ̀ sì jókòó síbẹ̀ tẹ́bi bá jẹ́ kí mo sì jẹ́ mùsùlùmí ni pẹ̀lú ilé tí mo gbọ́ yìí máa kúrò bẹ́ẹ̀ gbogbo tó bá bù kó máa gbà àwọn kan sì jókòó síbẹ̀ wọ́n sì láwọn ń ṣe ẹ̀sìn wọ́n láwọn ń ṣe ẹ̀sìn I'm sorry to say then ẹ wo orú ms bàbá gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn àwọn kan tún sì jáde wọ́n á máa ṣe èpè fún ẹ̀yin fúnra yín lè fojú ara yín kà eri bí àwọn èèyàn ṣe kà kí ló ṣe wá àwọn ọmọ Yorùbá kí ni pírọ́blẹ́mù pa kí ló ṣe wá gangan wọ́n jẹ́ ẹ ti mọ̀ pé Allah kò ń ṣe Ọlọ́run bàbá Akéwùgbà Gold ó sọ àwọn àwọn wáàsí tó bá lóhùn ṣàbí tó bá fi ń bá wọn kan wí gbogbo ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ tó máa ń ju gbogbo èlé mi máa ń ká ó sọ níbi kan níbi tó lóhùn tí ń pàrọwà tó lóhùn ṣe ó ń dọ́gbọ́n sọ̀rọ̀ ó ń ṣe wọ́n ìdíkọ̀ peacemaker bá àlàṣe máa sọ ó ní ìgbà táwọn bàbá àwọn gbé wá ń gbà yẹn ó ní ọgbọ́n ó dẹ̀ lè máa sọ pé kí ni ó lọ ọgbọ́n náà fi gbà lọ́wọ́ náà fi ń gbà tọwọ́ wọn èyí náà ẹ̀fọ́gbọ́n bá wọn ṣe ni ẹ̀fọ́gbọ́n so definitely ọgbọ́n yẹn lòun sì fẹ́ kán máa lò fún wa ọgbọ́n tó lò fáwọn bàbá wa ń gbà yẹn náà sì fẹ́ kán máa lò fún wa ẹ wo bí tí ọ̀rọ̀ ń lọ ẹ̀yin kọ̀ọ̀kan tẹ bá ní kò lè kàn yẹn jẹ́ mùsùlùmí àbí ẹ jẹ́ kìrìsìtẹ́nì gbogbo advice ni pé gbogbo ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì àbóníṣẹ̀ṣe tẹ bá sì ní mùsùlùmí kan nínú ẹbí yín ẹ máa sá fún o I'm telling you ẹ máa sá fún because nǹkan máa ṣe gbogbo all these things fún wọn secondly bàbá wa Tinubu tàìtì ẹ̀ ń sọ iná kò lè gbé wọn ẹ mọ nǹkan tí mo sọ pé kò lè gbé anybody irú àfáà tó ń sọ̀rọ̀ kò lè gbé I'm sorry bàbá mi sọ pé wọn bí ní kò wọ ẹ lè gbé tó lè gbé gómìnà no ẹ sọ fún mi tó lè gbé gómìnà ní tó fún wọn tó fi lè gbé gómìnà fi lè gbé irú àfáà yìí tó bá gbé àwọn kàbá àwọn àdìdè ó máa sọlẹ̀ ni á sọlẹ̀ tipátipá so ẹ má ìsọ pé kán gbé àwọn bàbá yìí ṣe bí àwọn mùsùlùmí wọn á jí wọn á pèrún láàárọ̀ ní ìdájí wọn á pè láì márùn bẹ́ẹ̀ ni kí ni a máa dún microphone ó sì ń dún bẹ́ẹ̀ náà kí n tó kúrò níbẹ̀ àmì kí n tó kúrò níbẹ̀ ṣe ìdún náà nìyẹn tí n bá báyọ̀ sọ̀rọ̀ lórí fún màmá gbọ́ tí microphone yẹn á máa ké ṣe bí àwọn kìrìsìtẹ́nì tó ń wàásù nù yẹn nù kìíní nọ́mbà mùsùlùmí ń wàásù á close gbogbo ojú títì ẹwọ ẹ̀fà tó bá fẹ́ kọjọ́ síìkì ni ó fẹ́ bímọ ni ìbá kú síbẹ̀ ẹjọ́ kí náà sọ nípa ti mùsùlùmí ṣọ́ọ̀ṣọ̀ gangan tó gbogbo ẹ̀yìn tẹ̀sán pé kán gbé wọn kò possible
òdìjọ́ tí Yorùbá bá mọ̀ pé òun ẹ̀sìn tóun ń ṣe yìí ẹ̀sìn kan ló máa inú mi dẹ̀ dùn ṣẹ́rí gbogbo èyí tẹ́ pera yín ní mùsùlùmí tẹ́ sì jọmọ Yorùbá tẹ́ rò pé ẹ̀ ń ṣe ẹ̀sìn tẹ́ rò pé inú yín dùn sí àbí tẹ́ dákẹ́ tẹ́ ń wò pé bóyá ẹ̀ lè ṣe ẹ̀ fẹ́ kúrò ń bẹ̀ ó padà bọ̀ lórí yín ẹ̀wọ̀n àwọn Haúsá ń sìn gbogbo kìnnì kan nírọ̀lẹ́ bọ̀bọ̀ Haúsá yẹn ń sọ jáde pé àwọn máa clear Haúsá díẹ̀ ó ní tóun bá ti fojú rí báyìí àbọ̀ ń gbọ́ Haúsá kan lọ sóko ó níbẹ̀ làwọn máa fún àwọn máa pa silently so wọ́n ti clear Haúsá díẹ̀ ó padà délẹ̀ Yorùbá tó bá rí pé à ń gbé ọwọ́ ká àfẹ́ṣe kìnnì kan gbogbo ẹni tẹ́ bá ń lọ sóko àbí tẹ́ ṣe ń lọ sọ́nà ọjà ẹ máa kíyè sára wọ́n á máa mú wọn balẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni everybody lọmọ tó ń ṣẹlẹ̀ ń sìn irú àwa Yorùbá tá a sì láì dẹ̀ sí ń ṣe Islam bàbá Sokoti ẹ má bínú mo dárúkọ wọn lórí ẹ má bínú pé Yorùbá wù pé mo dárúkọ wọn á dárúkọ wọn for one reason lórúkọ kọ́ lè mọ̀ pé àwọn gangan ni bàbá jáde sọ pé Yorùbá tó bá sì ń ṣe Islam lọ́wọ́ tá a wà yìí ó dà pé wọn tí ìmọ̀ nǹkan tó ń ṣe wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí gbé máa yẹn ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí gbé ms bàbá ṣépè. Sokoti gbẹ̀mẹ̀ bàbá ṣépè. bẹ́ẹ̀ ni mo sọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé orí ẹ̀ ti dàrú kìnnìkan àdẹ́gbẹ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ fún yín sà òótọ́ ọ̀rọ̀ ló sọ fún ẹ̀bà ọmọ Yorùbá tó bá pèrè ní ọmọ Yorùbá tó bá sì ń ṣe Islam pẹ̀lú gbadúrú wọn tẹ́ gbọ́ yìí tẹ́ bá sì sọ pé ń ṣe Islam pé Islam kan ṣe kinní kan àtẹlẹ tó ṣe àtẹlẹ kò sí kankan ní méjèèjì tó àtẹlẹ pé oní peacemaker làwa àwọn ò ṣe kinní kan Islam is Islam ẹ ti gbọ́ pé àwọn yẹn ń lò ṣé ti gbọ́ sí ẹ ti gbọ́ pé ẹbọ Saudi lẹ̀ ń bá wọn ṣe kò sí Islam kan yàtọ̀ sí kan èyí kan fàlàfíà ọmọ Yorùbá fi gbé tuntun yìí ni ẹbọ Saudi ni then why can't you leave it for God's sake tẹfẹbọ Saudi lẹ̀ must you do Islam ni ló fẹ́ máa wọlé pa ló ti ń pa yín ló ti ń ṣoríṣiríṣi ẹ náà lẹ ń gbọ́ ìkílókù tẹfẹ gbà ń di ẹ ẹ jẹ́ everybody dìde ṣẹ́rí ìtàbá fi ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run máa ṣe Ọlọ́run á gbà fún wa ṣùgbọ́n lóòótọ́ àti kó sí páńpẹ́ ilé iná ẹ ṣàjẹ́ ká máa fàdúrà tì ká máa bẹ Ọlọ́run fún bàbá Tinubu kó jọ ká máa bẹ ni pé kó jọ kó torí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ because tábàlà ṣẹ̀ṣẹ̀ ń gbé kinní kan sì pa afẹ́fẹ́ sí wọn kó má lọ dogun ọ̀nà kó má lọ dogun ọ̀nà méjì ẹ jẹ́ àti onísìnyí àti pápá kó sọ́wọ́ ẹ jẹ́ ká máa fọ Ọlọ́run ọba tì wọ́n ká máa fọ Ọlọ́run ọba bẹ̀ wọ́n and then tó bá máa ṣẹlẹ̀ tínú máa fi bí bàbá yẹn náà tó máa jagbà tó máa pín òní ká máa gbà. gbogbo ẹ̀yin tẹ́ rò pé wọ́n Nàìjíríà ẹ má bínú mà gbogbo ẹ̀yin tẹ́ rò pé wọ́n Nàìjíríà kó máa wọ́ọ̀kì àtẹ̀jẹ́ politician àtẹ̀jẹ́ onímìdó àwọn politician mọ̀ pé kò lè wọ́ọ̀kì ṣùgbọ́n ẹ̀yin olówó kọ̀ọ̀kan àbẹ́yìn ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan tẹ́ ṣì ń rí jẹ lẹ́nìí nínú yín ṣì ń dùn pé kò kúkú kàn mí ṣárí problem kan dẹ̀ wà lára wa Yorùbá tí ò bá ti kàn mí Ọlọ́run ṣe kò kàn mí Ọlọ́run ṣe ó ń bọ̀ wá kùn ẹ́ no matter what kò kàn ẹ́ lẹ́nìí ni ó mọ̀lẹ̀ tó máa mọ́ lọ́la ó máa kùn ẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe rò pé kò kàn mí kì í ṣàtìrí tèmi ṣe kò lè pay wa o ó better everybody wá dìde Nàìjíríà ò lè kó tí bó ṣe lè kò lè good kò lè work Nàìjíríà ò lè work ẹ gbàgbé ẹ kò lè work àwọn people yóò ní jẹ́ kó work kò dẹ̀ lè work forever nìyẹn àfi tá a bá dẹ̀ fẹ́ dẹrú bẹ́ẹ̀ bá dẹrú lé ẹ máa àwọn ọmọ wa tó pọ̀ ẹ má gbàgbé pé àwọn inú ẹ̀ làwọn náà wà àwọn people yóò ní wọn ní nísìnyí o òtí tá a bá pín tí òfin titi wa tó bá dúró ìgbà yẹn nìkan la tó lè ní ìsinmi tó lè wà fún Yorùbá o àfi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn kankan àbí kankan ẹ dìde ẹ fi ẹ̀sìn sílẹ̀ ìfini ẹ lọ wò fúnra yín wọ́n ti ní kẹ́ lọ wò náà ìgbà gbogbo àwọn fásitì yẹn lọ wò fúnra yín ẹ má ṣàdọ́rùn mòótọ́ kí ni problem yín gan ẹbọ bìkan lẹ ń ṣe ẹbọ tilé yín wà ń bẹ then what is the problem ẹbọ náà ló wá ń pa yín wọ́n fẹ́ gbé sàríà wá sí wọ́n fẹ́ kí everybody máa daṣọ dúdú borí Yorùbá ṣó lè tẹ́ yín lọ́rùn mo béèrè ni o ṣé ó lè tẹ́ yín lọ́rùn kẹ́ máa daṣọ dúdú borí kójójú yín nìkan lẹ máa rí tẹ́ bá dẹ̀ ní pé kò lè rí bẹ́ẹ̀ kò inú yàrá ẹgbẹ́ yín báyìí ló máa bá yín gbà yẹn lẹ máa ẹnu sọ pé adọ́rùn mòótọ́ nìyí gbà yẹn lẹ máa kábàámọ̀ nǹkan tẹ́ ì ṣe ó bẹ́tà kẹ́ everybody dìde kẹ́jẹ́ ká gbára wa sílẹ̀ the best thing nìyẹn kọ́lọ̀ ń bá wa ṣe so lórí ẹgbẹ́ tó lù táwọn Haúsá yẹn olóòlù máa pa wọn mọ́kò ó dìdí sọ ẹ̀yìn rí ẹni fídíò yẹn lọ́wọ́ ẹ sẹ̀ǹdẹ̀ sí mi. màá sẹ̀ǹdẹ̀ sí bọ̀bọ̀ kan báyìí ó túmọ̀ ẹ̀ ó lóun màmá ó ní wá tí wọn bá ti fi tọ́ lọ sóko báyìí wọn á lọ pa wọn mọ́nà òkò wọn á máa gbé orí wọn silently ni so wọ́n fẹ́ clear Haúsá ṣé yẹn kò tó ó imú wa lélẹ̀ tí ń ṣẹlẹ̀ náà tẹ́ bá gba tòkèrè tẹ́ gba ti Egypt tẹ́ gba ti Morocco tẹ́ gba ti Turkey imú wa lélẹ̀ tí ń ṣẹlẹ̀ ṣé báwọn ọmọ Haúsá ò ṣe lẹ́nu lẹ́nu tó sọ wọ́n dànù mọ́ ń jì ní ṣe jọ́
ṣé bó ẹ ṣe fẹ́ káwọn ọmọ Yorùbá rí nìyẹn ni kí ló dé akọni wọn wí ọdẹ ọdẹ ẹ lè kó gbogbo ẹbí yín kúrò lé so Yorùbá wuyẹ ṣe gan ni inú mi dùn fún ètò wọ́n ní kẹ́ tó ọ̀rọ̀ Ṣokotí sọ nìkan náà ṣe wọlé àwọn kó Ṣokotí wọ́n ní kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Ṣokotí. good bàbá Ṣokotí mo tún padà repeat ẹ àwọn náà mọ̀ pé fídíò yẹn mo lè lọ wá bàbá Ṣokotí ṣe ètò torí pé ms bàbá sọ wípé ọmọ Yorùbá tó bá pè é ní ọmọ Yorùbá tí ẹ̀jẹ̀ Yorùbá tó jẹ́ pé both father and mother Yorùbá ni ìyẹn la kíláàsì pé ọmọ Yorùbá gidi tó nítorí ẹlòmíì tó bá jẹ́ kò sáré tí ò ń ṣe ọmọ Yorùbá gidi òbọ̀ táwọn kan máa ìjura wọn lọ bọ ìwọ tó bá pè é lọmọ Yorùbá tẹjẹ yẹn flow pé ìwọ tó bá ṣe ń ṣe ẹ̀sìn Islam sí kódà pé kìíní ìpínlẹ̀ ms bàbá sọ yẹn pé pẹ̀lú all these evidences pé ìmùgọ̀ tí ò ń ṣe tẹnu ọmọ Yorùbá gan ẹ ń wo TV ẹ ń wo YouTube ẹ rí bí àwọn other countries kò ń ṣàwa nìkan kò ń ṣe Yorùbá nìkan ló ń dìde kò ń ṣe Nàìjíríà nìkan kọ́ láti dìde kí n tí bọ̀bọ̀ yẹn sọ nìyẹn pé ẹ ti gẹ́ẹ̀tì kìíní ó ti wà glaring pé ẹ bọ́ọ̀bì kan lẹ̀ ń bá wọn ṣe àwọn yóò dẹ̀ láìkì yín ẹ ti gbọ́ oríṣiríṣi àwọn ọmọ wa tó wà ní Saudi gan ti jẹ́rìí sí pé this is how they are bí tẹ bá ṣèwádìí ọmọ Yorùbá tẹ́lẹ̀ ṣì ń fi ẹ̀sìn yìí sìn pé ó dẹ̀ pé nǹkan míì wà ń bẹ̀ bàbá jáde bàbá Ṣokotí jáde mo tún padà tún orúkọ wọn sọ wọ́n sọ pé orí ẹ ti dàrú wòye àwọn òbí ẹ nílé òṣè kìnnì kan ó sọ pé kìnnì kan bàbá. I mean you cannot trust any one of them if they are in that religion. I don't trust any one of them. Sure. But it's high time fún yín láti wí pé kẹ́ lọ ṣe kí ni mo fi opportunity bá bàbá yìí sọ̀rọ̀ sí. Kẹ́ lọ fi opportunity kẹ́ ronú yín. Tí àwọn tó bá jẹ́ mùsùlùmí ọ̀bá fọ́lọ́ yín torí mo rí pé ẹ sọ àwọn ọ̀rọ̀ kan gbà kan ẹ padà tún bọ́ta ẹ tún fọgbọ́n ṣe é pé kìíní kan kìíní. Ẹ wo wọ́n ní pátápátá là fọ́jú kúmọkúmọ là dẹ́tẹ̀ ojú àpọ̀ ìfọ́tọ́ ìjà náà ló máa ń dá sílẹ̀. Ṣé rí ìtàwọn Yorùbá ṣọwọ́ kan nú ọwọ́ kan ìta tó ẹ jẹ́ ká mọ ibi tá a fi sí ẹ jẹ́ ká mọ iye àwa tó bá kù. Fọ́pọ́ mi ṣàlà ọjọ́ kan náà lèèyàn ń kọ́ báwọn mùsùlùmí báwọn fọ́lọ̀ yín because of pé ẹ dìde lórí pé ẹ mọ òtítọ́ ẹ dẹ̀ dúró lórí òtítọ́ ẹ jẹ́ káwọn fọ́lọ̀ yín YouTube kọ́ lẹ̀ ń jẹ bí ìdẹ̀rù pọ̀ YouTube lẹ̀ ń jẹ YouTube kọ́ lẹ̀ ń jẹ tó láti jọ́ tó ti bí yín ó ṣàgbá YouTube kọ́ lẹ̀ ń jẹ bàbá ẹ dúró ẹ jẹ́ káwọn bí bẹ́ẹ̀ sì sí ẹ dúró lórí ẹsẹ̀ yín ẹ ti ní gbogbo ẹ̀ bàbá ò bá ní wí ṣùgbọ́n lóòótọ́ lẹ́mẹ̀ẹ́sì bàbá sọ pé ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá tó gbọ́ gbogbo nǹkan tó ń sọ yìí àtàwọn tó sọ pé rọ́ọ̀nì pé ẹ bá gbogbo ìrọ́ọ̀nì tàwọn ms bàbá ẹ tó sórí YouTube ẹ wọ ẹlẹ́wọ̀ other countries ẹlẹ́wọ̀ àwọn òyìnbó fún àbọ̀ ara wọn gangan dìde wọ́n sọ. àwọn oríṣiríṣi ìgbẹ́ tí ò tẹ̀ ń ṣe àwa dúdú tí ò ń ṣe Áfíríkà rárá tó jẹ́ àwọn funfun ìkílẹ̀ tí wọ́n fẹ́ gbà lẹ́yìn. ọ̀dà màmí ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa kí ìyàwó àrí. ọ̀rọ̀ tí bàbá Ṣokotí sọ yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti rí òótọ́ ọ̀rọ̀ ẹ wá gbọ́n tí Ṣokotí padà sọ. kí ló sọ. ẹ jẹ́ bá wa nítorí ẹ bá wa fast forward òun. ẹ bá mi ṣe àfijì rẹ̀ ẹ jẹ́ kó lọ bá yàrá gan àṣírí òkùnkùn tí àṣírí ṣe sí. Àjà fún bàbá yìí. Hallelujah! Wọ́n ní ẹnu tí bí bàbá fi bọ́ọ̀lì ìṣẹ́ náà ti fi lọ́lẹ̀ o, ìyá wa sọ ẹ má bínú. Mi ìwà mọ̀ bóyá ó ti padà ṣe fídíò mi lẹ́yìn ìgbà yẹn àbí eléyìí tí wọ́n ti kọ́kọ́ ṣe eléyìí mi lè sọ o, but èmi ṣàlù opportunity tó wáyé pé bẹ́ẹ̀ ni lóòótọ́ inú mi á dùn. Ṣe jẹ́ nìyẹn. Wọ́n ní àwọn kan kọ́ sí comment section bàbá wa, wọ́n ní Ṣokotí ti ṣe template yẹn tẹ́tẹ́lẹ̀ kó tó tún wá sọ ṣé o tún fẹ́ mess bàbá. Àwọn èèyàn kọ́ sí comment section. Ó dà ẹ má polówó yẹn lórí péjì mi. Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. Yorùbáwùyí. Ẹ ní dààmú sà. Ìyá mi ibi tó dé yìí. Ó ti dójú ẹ̀ ń sẹ́yìn. Ó ti dójú ẹ̀. Ọ̀rọ̀ tèmi máa sọ bó bá ṣe wọn àwọn èèyàn kan gbà á sí o. Tó bá wọn kan gbà á tí positive way tó bá dẹ̀ wọn kan gbà sí negative way tó bá dẹ̀ wọn kan bù mí. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ níbi tá a dé òní kéèyàn máa sọ̀rọ̀ ṣe rí ti Ṣokotí ẹ fi Ṣokotí lẹ̀ ẹlẹ́nu méjì ní Ṣokotí ẹ fi ti ẹ̀yẹn lẹ̀. Àwọn ti ẹlẹ́nu méjì ní ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán kò síbi tẹ́nì kankan wọ́n máa sá lọ. Ojú everybody máa bó. Ṣé ẹ rí ohun tí mo fẹ́ sọ ni pé Yorùbáwùyí
bàbá ẹ̀ olódó ogi olódó okùnmọ̀ Tinubu ni kó má tàn àwa Yorùbá. Tinubu má tàn wá. Kí Tinubu má tàn wá because nítorí pé nǹkan tí wọ́n ń ṣe ó ń pé pọ̀ ẹ̀ kí Tinubu má tàn àwa Yorùbá. Àwọn tó pera wọn lágbàgbà ilẹ̀ Yorùbá ni kán lọ bá Tinubu sọ̀tọ̀ ọ̀rọ̀ kó má tàn wá kó jẹ́ ká mọ̀ bí tó wù ú lọ. Àwọn èèyàn pàtẹ́wọ́ fún yín. Nítorí pé tí ni Tinubu bá rò pé torí pé ó ń pé fọ̀ òun ìjọ ò ní kí Tinubu dé di president ìjọ ò ti lọ ló ti kírun gbẹ̀yìn àwọn àmọ́ gbogbo nǹkan ìbẹ̀ tí yẹn kọ́ la fẹ́ sọ lẹ́nu ṣùgbọ́n kó má tàn wá. Aláàjì Màrídádì ni. Aláàjì. Àkànbí ọmọ olódò ṣe jàmà. Kí Tinubu má tàn wá Yorùbá wuyì kó má tàn wá Yorùbá. Má tàn wá. Because tó bá rò pé ó fẹ́ fọ̀ òun tó bá parí ọdún mẹ́jọ àti bá àti bí tó bá parí ọdún mẹ́jọ ẹ̀ ibo la máa fojú sí nílẹ̀ Yorùbá. Kábíyèsí Ọlọ́run. Ìgbà tí wọ́n ní wọ́n ń sá lọ wọ́n ti kẹ́rù wọn o wọ́n ti ń sá lọ o Sunday Igboho ti gbà wá wọ́n ti sá lọ àwọn pípù yìí lọ túnra mú ni. Pé so a ti rò pé wọn ò ní gba Sunday Igboho láyè wọ́n ti wá gbà á láyè ẹ máa padà bọ̀ wọ́n lọ túnra mú ni. Tinubu ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ kó má tàn àwa Yorùbá. Ọ̀rọ̀ rẹ o. Ṣé tí ó bá tiẹ̀ lẹ́nu yẹn o. Ọjọ́ mélòó ló kù tí Tinubu fẹ́ lò ní ayé Ọlọ́run kó fún lẹ́mìí gígùn ṣùgbọ́n kó má tàn àwa Yorùbá. Báwọn kan ṣe tàn wá ńgbà kan náà rèé o. Wọ́n sì wà láyé ojú wọn ti gbó báyìí o. Ṣùgbọ́n kò ságbára lọ́wọ́ wọn kò sí nǹkan tí wọ́n lè ṣe. Wọ́n lè ṣe mọ́. Gowon ẹkún alẹ́ ni Gowon ń sun báyìí. Ọlọ́run mọ̀mọ́ dá ẹ̀mí Gowon sí ni. Ṣùgbọ́n kò sí agbára lọ́wọ́ ẹ̀ mọ́ kò sí nǹkan tó lè ṣe. Tinubu má tàn wá Yorùbá ibi tó bá lọ ni ó já mọ́. Mùsùlùmù ṣé torí pé ó fẹ́ fọ ẹ̀. Tinubu ọmọ olódò okùnmọ̀. Ọba Àràgbèjì bóyá Àràgbèjì ló ti wá bóyá Àràgbẹ̀ta dẹ̀ ni kó má tàn àwa Yorùbá o kó sọ bí tó bá ń lọ òótọ́ ọ̀rọ̀ ní kéèyàn máa sọ ṣé rí pé kìnìkan ẹ má jà tanra wa wọ́n bá ń tàn wá ká má tanra wa àwa ọmọ Yorùbá. Àwọn àgbààgbà tí wọ́n mọ̀ pé àwọn lè sọ̀rọ̀ àwọn lè rí bá sọ̀rọ̀ Tinubu má tàn àwa Yorùbá jà mọ̀ bí tó ń lọ. Ìyá mi adáfẹ́ òní sísọ òní tẹnugbó bí ọwọ́. Àbí tó bọ̀ ìyá mi. Sọ̀rọ̀ bàbá wa yìí ṣó mú yẹ̀ sí ọ̀rọ̀ tó bàbá wa yìí béèrè ṣó mú yẹ̀ pé kí Tinubu má tàn wá nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá. Ó mú yẹ̀ sí. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ bàbá yín tí bàbá yín ṣe tẹ́ ń bú ẹlẹ́bọ tẹ́ ń bú oní kí ni wọ́n á pè àwọn èèyàn wa náà àwọn bàbá wa orúkọ oríṣiríṣi náà ń pè wá. Ẹ wò ó òòṣà tí ẹ̀kọ́ ṣì gidi Sáúdì lẹ̀ ń bá wọn gbọ́. Ìwọ tó bá jọmọ Yorùbá lọ gbé sórí làákàyè ẹ kí wọ́n tó bí ànábì tó gbé síláàmù wá ní bàbá ànábì tí ń jẹ́ Abdullah. So Allah ó ti wà ní Mẹ́kà èrè ṣìgìdì ó ti wà nínú Kaaba 360 tí bá rí fídíò àfààyè máa gbé sí orí kínní 360 èrè ló ti wà nínú Kaaba kí ànábì tó gbé síláàmù wá. Lọ bèrè dáadáa ìrun tó ń kí tẹ́lánà bíi mú wá Sáúdí tí ń kí ìrun kó tó di pàánà bíi gbé síláàmù. Tàwáàfù sàká gbogbo nǹkan tẹ́ ń ṣe òpẹ́sì ìsìláàmù márùn-ún pátápátá ni wọ́n ti ń ṣe ní Sáúdí tí wọ́n fi ń bọ ṣìgìdì Allah kí ànábì tó dé. Kò sí nǹkan tó special tí wọn ò tí ì máa ṣe ní Sáúdí kí Muhammed tó dé.
láàárín èmi àti ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa ẹ̀sìn wo ni wọ́n ń ṣe ní Mẹ́kà kí ànábì tó dé òòṣà ni wọ́n ń bọ ní Mẹ́kà ní Saudi ànábì tó dé àwọn orúkọ tẹ́ ń jẹ́ nísìn orúkọ tí wọ́n ti ń jẹ́ ní Saudi nígbà tí wọ́n ń bọ ère Allah ni ẹ̀ ń jẹ́ Abdullah nísìn wọ́n ti ń jẹ́ Abdullah bàbá ànábì gan Abdullah ló ń jẹ́ àbí bàbá ló ń jẹ́ Abdullah wọ́n ti ń jẹ́ Abdullah ànábì tó dé Muhammed tí wọ́n ń jẹ́ sìn olórúkọ ànábì ni òòṣà wọ́n ti ń sọ ọmọ wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí láàrin èmi àti ẹ ìlú tí wọ́n ti ń ṣe kìrìsìtẹ́nì ọmọ tó bá bí ń bẹ̀ kì í ṣe orúkọ kìrìsìtẹ́nì náà máa sọ ìlú tí wọ́n ti ń ṣe mùsùlùmí tó bá bí ń bẹ̀ kì í ṣe orúkọ mùsùlùmí náà máa sọ agboolé eléṣù èṣù wà ní náà máa sọ ọmọ wọn agboolé ológun ògún pèmí náà máa sọ ọmọ wọn agboolé ọlọ́ya ọya ṣe fún mi náà máa sọ ọmọ wọn agboolé Saudi Muhammadu Abdullah Khadija Afusọ gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ ni wọ́n ti ń jẹ́ kànábì tó mùsùlámù kó tó pọ̀ mùsùlámù dé orúkọ ère wọn orúkọ tí wọ́n ti ń mẹ́ni orúkọ tẹ̀ ń jẹ́ nílẹ̀ Yorùbá ẹ lè rí ọmọ lágbára tó ń jẹ́ Tájù ọmọ lágbára tó ń jẹ́ Tájù ò lè rí wọ́n ti sáìnì LBGT àbí kí ni wọ́n máa ń pè àwọn ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin Saudi ti sáìnì ẹ o Saudi ti sáìnì ẹ àwọn wèrè tó ń ṣe tí kankan kọ bí ewé kókò yìí wọn ò bí wọn re kó pe ọba Saudi lẹ́jọ́ ọmọ ọba Saudi Prince of Saudi ó kú sí London ní last 2 weeks ó gbé ọjà ni wọ́n ló miss oríṣiríṣi ó sọ rẹ̀ di science student ó po chemical pọ̀ lóríṣiríṣi London hotel ló kú sí o kò tí ju 2 weeks lọ ẹ má ṣe léyìí ẹ má ṣe tọ̀hún Saudi ń ṣe 2034 Saudi ń bẹ̀rẹ̀ àgbáyé sí pé ẹ wá hold World Cup lọ́dún àwọn wọn láwọn tó ń bọ̀ wá hold World Cup wọn náà máa fẹ́ ṣe fàájì ẹlẹ́sìn nìyí ọba Saudi ní kò sí ní tó jọ tẹ́ ẹ bá ti kówó wá ẹ mọ́ ọ bọ̀ á sì bá fún yín ẹ mu ògógóró yóò tẹ́ yín lọ́rùn wọ́n ń tọ́tí ní Saudi o wọ́n ń ta sìgá ní Saudi o wọ́n wá ní gbogbo ibi tí around the stadium ọba Saudi ni ẹ wá mú kí ni ẹ máa bọ̀ 2034 lọ́n fún wa lẹ́mìí àwọn á lọ wo World Cup wa dẹ̀ máa mú nǹkan wọ́n parọ́ fún yín wọ́n fi sínú ìgbèkùn ni àwọn ọmọ Mali ọmọ Senegal wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá dẹ̀ mọ̀ fún wọn láyè gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ yéèsì o bàbá mi ẹ̀hẹ́kẹ́kẹ́ wọ́n ti gbogbo kíní gé ìtọ́kàn yẹn Saudi LGBT kíní kan wọ́n ti legalize ẹ̀ wọ́n ti legalize ẹ̀ Yorùbá ẹ jí lójú ohun èmi ò ní kọ́ legalize yẹn ńlẹ̀ Yorùbá tó kì í ṣàṣà wa kì í ṣe ìṣe wa àwọn òǹfọmọ ọdún 6 àwọn òǹfọmọ ìyá wa àwọn ọmọ ìyá méjì máa ń fẹ́ra wọn gbogbo kíní kan àrírùn wọ́n ti legalize everything ní Saudi ẹ máa ṣe research ẹ mẹ́lẹ̀kẹ́ nìkan tọ̀ yín pé iná dínà ìdàláyà ìsìlámù ẹ̀ẹ́dẹ̀ẹ́yìn tí wàá sẹ́sìn ní àìnábì nìkan irọ́ ni gbogbo ẹ̀ ẹ̀sìn tó wà láyé lé ní 10,000 Yorùbá ẹ má joyè dọ́mí take your phone Yorùbá wì kọ́ ló máa wò every time Google it lọ́sọ̀rí Google ẹ̀sìn mélòó ló wà láyé ẹ̀sìn tó wọ́n recognize Ọlọ́run bá wò ẹ̀sìn tí àwọn èèyàn recognize ní ìgboro ayé tó jẹ́ well recognized ẹ̀sìn tó wà láyé is over 10,000 over 10,000 over 10,000 ẹ̀sìn ló wà láyé so máa tí ẹ̀kan tó ẹ̀ pé iná dínà ìdá láyàdì sílámù kò sí nǹkan tó jọ China ò ṣe sílámù ẹ lọ wo máa post bí ẹ sọ pé jùmbóyá lè ní àbílọ́la kí ẹ tó parí iṣẹ́ ìjọ tí bá ráyè mo lè fi sínú kíní ẹ lọ wo Nepal wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́ mọ́ṣáláṣí UK ta ṣọ́ọ̀ṣì ta mọ́ṣáláṣí wọ́n fi kọ́ fátìrì ni ẹ má yẹ kán sọ wá dé lórí burúkú lẹ̀ Yorùbá ẹ má yẹ kán sọ wá dé lórí burúkú wọ́n fẹ́ gbalẹ̀ ní o wèrèrè bá a gbọ́n sókè bá mi. Yorùbá wèé. ẹ ní dààmú o.
ṣe wà dáadáa. Dáadáa ni mo wẹ̀ yín kọ́ o. Dáadáa làwọn náà wà kò sí láburú kẹ̀kẹ́. Tẹ̀rí ilé ayé ibi tí ń lọ nísìnyí ẹ̀. Àwọn tó ń pera wọn ní Mùsùlùmí ẹ̀. Ọdún Mùsùlùmí lèmi náà o. Mo mọ̀. Torí wọ́n bí mi sínú Mùsùlùmí ni. Àmọ́ nǹkan tí wọ́n ń ṣe yẹn. Kọ́ jẹ́ kí ọmọ dáùtù ẹ̀sìn Islam yẹn gẹ́gẹ́. Then second, tẹ̀rú àwọn bàbá tí mo pẹ̀tẹ́ ń pè rẹ̀ tó sọ pé káwọn ọmọ àtàkì Yorùbá àbí gẹ́gẹ́. Kí ni ìjọba Nàìjíríà ń ṣe lórí ìwà rẹ̀? Àmọ́ ìjọba Nàìjíríà ò sọ̀rọ̀ o. Because ó wà terrible. Kí wọ́n aláwọ̀ yẹn kọ́ mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn lórí social media. Wọ́n ń ṣàtàwọn èèyàn àgẹ́sì wọ́n ń ṣàtàwọn èèyàn nìyẹn. Sẹ́rí ní ìlú tí mo wà yìí, àwọn kan sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àgẹ́sì president lásẹ̀. Níṣì ọ wà lẹ́wọ̀n. Nígbà tó lọ́wọ́ tí wàá mú ọ wá ṣe ìkẹtọ́ jẹ́ pé yóò fi lẹ́wọ̀n ẹ̀wọ̀n 20 ọdún wọn fún 20 years. Ó bú vice president, ó bú president. Then ó tún wá ṣe ìkẹtọ́ jẹ́ pé yẹn tó wà legal. Wọ́n papọ̀ fún ẹ̀wọ̀n 20 years wọ́n fún báyìí ní Ghana bíi. Kí ni ṣe Nàìjíríà táwọn èèyàn wọ́n aláwọ̀ káwọn ọmọ sọ nǹkan tó bá wọn lérí social media bẹ́ẹ̀ ni. So níṣì tí ẹlòmínà bá tún dìde tó bá kàńtà rẹ̀ ní other religion. Ṣé kò ní mogun wa? Ṣé kò ní mogun wa? Ogun wọn fẹ́ dá lọ fẹ́ jagunlẹ̀ Yorùbá ní àwọn olórí ibú. Eré ni wọ́n ń ṣe Yorùbá wì, eré ni wọ́n ń ṣe. Gbogbo ohun tí wọ́n rò yẹn, àwọn Yorùbá tún kọjá abẹ yẹn. Àwọn kan sí Nàìjíríà, Yorùbá ti tayọ gbogbo kẹ̀mẹ́ ni. Because ibi tí Yorùbá dé ní lágbàáyé, Yorùbá wì, ẹlòmíì gẹ̀mà ń tọ̀ ẹ̀ gẹ̀mà ẹlòmíì wọ́n fẹ́ ká mọ sọ pé Yorùbá làwọn ni. Wọ́n fẹ́ ká mọ sọ pé Yorùbá làwọn ni. Ẹlòmíì wá láti pé òun tẹ̀ fẹ́ Yorùbá gẹ̀. Wọ́n ní tó ra ilẹ̀ àwọn ní àwọn Yorùbá sọ̀rọ̀ fẹ́. Àwọn Yorùbá fẹ́ fọmọ ọmọ àwọn fún àwọn. Wọ́n wá yẹ mi lẹ́nu ní Nàìjíríà tó jẹ́ pé àwọn Yorùbá mọ̀ fẹ́ fìlà níbẹ̀. Àmọ́ ìlú tàwa yìí, wọ́n ní ó lè yan ọmọ Yorùbá lálẹ́ gẹ̀ táwọn àwọn ọ̀rẹ́ yẹn gan máa ń sọ. So orun gbogbo àwọn kẹbà ẹ̀ láìpẹ́ láì jìnà ẹ̀ sáré kí bàbá wọlé lẹ́ẹ̀kejì wọ́n rí ìyanu. Gbogbo ọ̀rẹ́ àkàṣẹ wọn lẹ́ni. Àkàṣẹ wọn lẹ́ni tó bá ti yá. Sọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Bàbá wa provost, mo fẹ́ béèrè kinní kan àti gbogbo ẹ̀ tó bá wà lórí TikTok, bá fẹ́ sọ̀rọ̀ àbẹ́ anybody àbí lórí comment section. Mo tún wo kinní kan, èmi kan ẹnìkan ti sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tá à ń ṣe sóyè. Mo wá tún wo kinní kan wípé ṣé kì í ṣe wípé àwọn pípù yìí fẹ́ fi ọgbọ́n campaign against Tinubu because 70% tó bá gbọ́ ọ̀rọ̀ tí àáfàá yìí sọ wọn ò ní dìbò fún Tinubu o. No, mo kàn ń bèrè ní ẹni tẹ́ ń wò mí o. Ṣé kì í ṣe pé wọ́n fẹ́ lo tactics láti campaign against Tinubu? Ẹ̀yin tẹ́ bá jẹ́ APC àbí ẹ̀yin tẹ́ bá jẹ́ Tinubu fan. Ṣé kì í ṣe wípé àwọn àáfàá yìí wọ́n lò wọ́n láti campaign against Tinubu because kò sí ẹni tó bá ní làákàyè torí ẹ̀ bá pé tó jẹ́ni tó rò ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá tó máa gbọ́ fídíò tá àáfàá yìí sọ wípé ẹ pa wọn ẹ ṣe wọn mọ́lẹ̀ ṣe kinní kan nìkan tó sọ pé ẹ dìbò fún Muslim tí Christian bá ṣe kinní kan ní fídíò ni wọ́n tó máa lè gbé Nàìjíríà kan kúrò Nàìjíríà. They are telling us pé tábà lè gbé Nàìjíríà ká kúrò Nàìjíríà Muslim ló ní Nàìjíríà. Ṣé kì í ṣe wípé àwọn Fúlàní àwọn ọmọ Mali àwọn ọmọ Burkina Faso ọmọ Chad yìí àwọn ọmọ Senegal yìí ṣé kì í ṣe pé wọ́n fẹ́ lo kínní àti campaign against Tinubu àbáwọ̀ bá gbọ́ sókè. Ẹ ṣe ìyá mi bàbá ní ká sọ òótọ́ ọ̀rọ̀ ní tèmi o wọn campaign against Tinubu wọn campaign fún Tinubu. Because the two of them want tickets now. Shesima àti Tinubu. So tí ẹ bá ń pè pé wọ́n campaign against Tinubu, wọn ò ní fẹ́ kí ọmọ tí wọ́n lose. So ṣé ọmọ tí ò fẹ́ kí NDC, PDP wọlé? Ṣáà ti èyí. Ẹ mọ̀ pé náà kì í fẹ́ Tinubu ọ̀nà ò fẹ́ Tinubu lọ́wọ́ ẹ̀. Ó ń ṣe àwọn APC fẹ́ àwọn tí ìyá ń jẹ tàbí pé owó ìyá bá wọn sọ fún àwọn òfẹ́. Mo ta bá sọ̀rọ̀ nípa pátì wọn máa mi kò sí ọjọ́ Tinubu ò lè ṣe pé tó bá jáde wá pé gbogbo tẹ̀ ń sọ yìí ó lè rí wàhálà
ẹ má jẹ́ tán yìí máa a rí wàhálà tó bá wọ̀ against gbogbo tó ń ṣe nìkan bàbá yìí fẹ́ lọ kú second time ó ṣe ọdún mẹ́jọ rẹ̀ pé kò tí ì bá ṣẹlẹ̀ sí anybody kò kọ́ ẹ jẹ́ ká tìrìtì ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà wọn kàmpéènì against Tinubu wọn kàmpéènì fún Tinubu ni gbogbo àwọn tó jókòó síbẹ̀ pátápátá ní ayé sí. I am talking about this Afa Ile-Ife ewé kókó yìí. Àfa tẹ̀ sọ iṣẹ́ rí bá Tinubu Muslim ni àkọ́dé jẹ́rí tí àbá yẹn sọ kò sọ̀rọ̀ ara ẹ̀ ó ń sọ̀rọ̀ kan tí rán ṣẹ́bọ̀n ló wà ní Yorùbá yìí ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú àláwọ̀ àti ọjọ́ ìkẹyìn àti àwọn tí kò ṣe é ní èèwọ̀ ohun tí aláwọ̀ àti òṣìṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀ àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo kílẹ̀ sí òdodo yẹn. ẹ̀sìn apààyàn. kìkì bẹ́ẹ̀ wọ́n ní kí ẹ má bá wọn ní kankan òun àwọn arábí ṣe lẹ́nu kẹ́rí gbogbo wọn tó sọ̀rọ̀ yìí mọ̀ wọ́n ṣe Nàìjíríà ẹ lọ wo àtúbọ̀tán wọn tó wá láti Somalia alágbàjì ó ṣọmọ Nàìjíríà wọ́n ti fẹ́ nu ẹ̀ sọ pé Sudan ló ti wá. ṣé kí mo sọ yẹ kí sọ broda mi kan sọ lẹ́ẹ̀kan mo kàn rẹ́rìn-ín ni ó ní kótó fáàmù Nàìjíríà mi ó ní kí ni Arabic wá débẹ̀ ó tọ́ ni. Even Nigerian notes. Nigeria currency. Arabic náà ti kọ́. Arabic náà ti kọ́. Ẹ tó wà lórí YouTube ṣé ń gbọ́ wa o. Kò sẹ́ni tó kàmpéènì kéèsì wọ́n kàmpéènì fún Tinubu ni. Èmi lè sọ màá mi yá kójoojúmọ́ ni mo máa ń sọ pé lórí ètò wa ìṣe gbogbo wa kò máa pàdé ní láyọ̀ àtàlàáfíà. Ibi tí wọ́n ti lè gbóhùn mi pẹ̀lú mímì lẹ́yìn ọdún mẹ́rin tí bàbá ìbá wọlé ó làwa Yorùbá máa wà. Ká máa sá lọ lókun. Bíbí ìlàjọ wa o. Ṣẹ́rí àwọn tó ti dúró bẹ́ẹ̀ pé tó bá lọ, àwọn mẹ́rin kan ti dúró pé àwọn náà gbọ́dọ̀ ṣọdún mẹ́jọ tiwọn. Tó ń tí bàbá yìí bá lọ tán, kí Yorùbá tó lè tẹ ìpè yẹn, á pẹ́ ìyá. Wọ́n ló dé after 40 years kó tó kan Yorùbá lẹ́nu. 40 years. Ìyẹn ni mo ṣe ń sọ sí àsìkò tá a nílé lè. Ẹ gbàgbé pé kinní kan kò jẹ́ kinní kan. Bàbá yóò rán anybody. Ibi ìlàjọ máa wà. Wọ́n lọ sí South East mà. Wọ́n lọ ń fún àwọn obìnrin wọn ní káà oríṣiríṣi mọ́tò kọ́mọ kàpé bẹ́ẹ̀. Nígbà tó dọ́dọ̀ ti wà. Wọ́n ní káwa lọ máa ta gúgúrú, ká lọ máa ta kúlíkúlí, ká lọ máa tẹ̀pà. Ọmọ wọn graduate ní 2 months ago. Ọmọ Rotimi Amechi, ọmọ Wike àti ọmọ Tinubu. Ẹ̀fàjẹ̀kẹ̀ King's College ní London. Ẹjọ́ tí wọ́n ṣe graduate tán yẹn, ṣé wọ́n ń bọ̀ wá ta kúlíkúlí ṣùgbọ́n wọ́n ní kí àwọn graduate ti wá ká lọ máa ta kúlíkúlí àtẹ̀pà. Ìyá mi, àánú Yorùbá ṣe. Bọ̀dá àbá tiẹ̀ wá ní Yorùbá jẹ ní ṣàgbàmá mi. Ẹ má jẹ́ kí ẹnìbọ̀dì gbé ṣẹ̀rí àwọn ọ̀pá. A lè lùsì nǹkan méjì o. Ní tèmi ìyá mi àti lùsì Yorùbá nation. Èmi ò pẹ́pẹ́ yín yẹn gbọ́dọ̀ àti lùsì Yorùbá nation. Èmi ò gbàgbọ́ sà. Èyí tí ò bá ti mú yín mà kí má ní tó kúrò dáàbà ẹ má dra yẹ. Ẹni bá ń dánwò lẹ́yìn ìyẹn máa mi, ó ṣàmọ̀ pé ẹ̀mọ̀ lòún ti máa parí ilé ayé òkú. Àmọ̀ wá dáre. Brọ́dà ni ẹ má bínú sà, ṣé rí ó rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn pé a ti mísì chance ìgbà tó yẹ ká lò wọ́n ẹ má ti jẹ́ ká lò sọ. Ẹ jẹ́ ká mọ̀ pé àmọ́ ọ̀gá tó lọ́rùn lè ṣe. Ṣé ẹ jẹ́ ká kí bàbá ètò kúrò bẹ́ẹ̀. Ẹ bá ti ń gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọjọ́ mi wọ́n sọ bó ní tó bá fi kúrò bẹ́ẹ̀ náà. Ẹlẹ́dàá Yorùbá ẹni tó bá ní Yorùbá. Olùdarí mi dáàbà kí má ní tó kúrò bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ gbà sà, ẹ gbọ́dọ̀ gbà, ẹ gbọ́dọ̀ gbà, ẹ gbọ́dọ̀ gbà. Ó jẹ́ kí ẹ máa fẹ́ náà ṣe sọ. Ẹ jẹ́ ká Ọlọ́run bá wa wúre o. Lágbára Ọlọ́run. Àṣẹ. Ká kúrò kó tó ní pẹ́dún mẹ́jọ máa pẹ́ ló lè dé wa ẹni tún lórí fóònù. Wọ́n wẹ̀sẹ̀ àdúrà àwọn ọ̀dẹ́ bá wa gbọ́dọ̀ kékeré.
yín ni ẹ gbàdúrà fún ìran yín ni mi lè má wúre fúnlẹ̀ Yorùbá lọ́jọ́ kan tí máa jí báyìí mi lè má wúre. Hello. That is 1 minute. 1 minute. 1 minute. 1 minute. Ẹ fún ìṣẹ́jú kan sẹ́ẹ̀ lórí fóònù. Àṣẹ ó yẹ bá wa gbó sókè lórí fóònù ó ti di wèrè báyìí ẹ bá wa gbó sókè lórí fóònù àwọn àwọn wọ̀nyí lè pè ní ẹ bá wa gbó sókè lórí fóònù. À ń gbọ́ níta àwọn bàbá ẹnu ẹ̀ka lẹ́sà ẹgbẹ́dẹ́ àsìkò ìsà kí ló dé ẹ̀fẹ́ pa wá ẹ̀yà ẹ ti ya wèrè ni. Ọjọ́ mẹ́ta o láti ìlú Abidjan. Ẹ káàbọ̀ bàbá wa kí ló dé. Láti ìlú Abidjan. À ń gbọ́ ní sábà àdùsẹ́jú méjì ọjọ́ ti lọ sàn. Mo lẹ́ẹ̀kì àwọn ìyá tí wọ́n sọ̀rọ̀ ní wájúwájú bẹ̀rù àtàwọn bàbá tí wọ́n sọ àwọn ìyá tí wọ́n sọ̀rọ̀ kí àwọn bàbá tí wọ́n sọ pé kí Tinubu ó sọ òótọ́ fún ọmọ Yorùbá pé ibo ni Tinubu lọ wà láwọn ìyá tí wọ́n kọ́ sọ̀rọ̀ ṣáájú wọn àti bàbá àwọn méjèèjì yẹn mo lẹ́ẹ̀kì ọ̀rọ̀ tí wọ́n sọ gan. Tuntun ọ̀rọ̀ kan bẹ tí ìyá yìí sọ ó ṣe mí lẹ́rìn púpọ̀ ó sì ṣe mí láàánú. Ó ní pé ìran Yorùbá ó ní pé ìran adọ́rùmọ̀ òótọ́ ní ìran Yorùbá. Ìran adọ́rùmọ̀ òótọ́ ní ìran Yorùbá wà láì mọ̀mọ́ wo parọ́. Ìran tó bá sì rí báyìí ìran adọ́rùmọ̀ òótọ́ ìran tó bá sì rí báyìí bí ìran òjò ni bí ìran tó fẹ́ mú responsibility ara rẹ̀ nítorí rẹ̀ mo fi lẹ́ẹ̀kì ìṣesí àwọn Haúsá ò kì í gba rọ́bìṣì láyè. Haúsá tó ti pa tán ló ti ń gba rọ́bìṣì láyè. Kí ló sọ? Ìbáwọn Fúlàní ti pa àwọn Haúsá tán mélòó ló kù nù. náà mo fẹ́ sọ pé nínú ìṣesí wọn bọ̀bọ́yà mo lè sọ pé kí Fúlàní mo lè sọ pé bọ́ Fúlàní kì í gba rọ́bìṣì láyè. Nítorí kí mo fi sọ báyìí ní ṣe tẹ́ bá wo ìran Yorùbá lónìí ibi tá a mọ̀ fi nǹkan lẹ́kọ̀ọ́ Ọlọ́run èmi tí mo sọ̀rọ̀ yìí ọmọ mùsùlùmí ni mí ọmọ Ọ̀ṣun state ní mi òótọ́ ní Abidjan ni wọ́n bí wá sí mẹ́rin lè sọ pé nítorí ọmọ mùsùlùmí ni mi wà gba rọ́bìṣì láyè wà lẹ́tí mo bá jẹ́ ní tèmi tí mo bá wà ní ààyè Tinubu wà láìpìlẹ̀ ìta lẹ́sìmọ́bìlẹ̀ gbogbo àwọn mùsùlùmí àfà tí wọ́n ṣe nǹkan tí wọ́n sọ irú rọ́bìṣì báyìí máa fi kí wọ́n kó gbogbo wọn níbi ti Ibrahim Traore wọ́n nà wọ́n bíi wọ́n fi ẹgbàá nà wọ́n bíi àtẹ́bárí bí àwọn tó ń gbádùn Ibrahim Traore bíi àwọn táwa ní Abidjan bíi táwa ní ìlú Côte d'Ivoire táwa dábí ọ̀tọ́ ní àwa ní Burkina Faso mẹ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Burkina Faso là ń rí àtẹ́bárí bí a ṣe ń gbádùn ọmọ yìí tọmọ ẹni pé Tinubu èmi ìgbẹ́kẹ̀lé òótọ́ ní Yorùbá ní Tinubu èmi ìgbẹ́kẹ̀lé Tinubu báyìí Tinubu gan ò clear fún ìran Yorùbá Tinubu ò clear fún ìran Yorùbá problem nìyẹn tó bá jẹ́ Haúsá kan ní Tinubu àbí Ìgbò kan ní onímọ̀ fi ọ̀rọ̀ sí kiri yóò sọ fáwọn ìran rẹ̀ pé ẹ múra o nǹkan kan bọ̀ ẹ múra tó bá jẹ́ àwọn ogun tó bá sì jẹ́ àwọn ogun ìmúra tó bá jẹ́ àwọn ogun àwọn eré ogun ni yóò sì rà lẹ̀ fún àwọn ìran rẹ̀ ẹ wo nǹkan tí Tinubu ń ṣe wàlẹ́ ìbílẹ̀ irú Nàìjíríà nídìí irú Ibrahim Traore gbogbo àwọn afá rọ́bìṣì ẹ̀ wọ́n dúró jẹ́jẹ́ èmi tí mo bá ń sọ̀rọ̀ ọmọ mùsùlùmí ni mí o bàbá mùsùlùmí ìyá mùsùlùmí bẹ́ẹ̀ tí mo bá ń rí ìwà àwọn afá kan wàlẹ́ ìbílẹ̀ tàlẹ́ tí irú generation wa báyìí tábà wà lórí òye wà láwọn afá ẹ̀ wàlẹ́ ilé ayé ó sún wọn ilé ayé ó sún wọn ṣe ilé ayé ó sún wọn. ànàfẹ́ kúndà máa nà wọ́n. àwa ní nísìn a kì í ṣe àmùgọ̀ òótọ́ ni. èmi gan mẹ́rin kí n tó bá yín sọ̀rọ̀ ní ìgbà mo tẹ̀ kí mo tẹ̀ kí n tán ní ìsìgá tí ó gbẹ̀ kí n tó bá yín sọ̀rọ̀. n kì í ṣe àmùgọ̀ náà
Musa mọ ìyàtọ̀ dáadáa sí aburú, Musa mọ ìyàtọ̀ tó sí irọ́. Musa lọ ní ilé kéwú náà, mo mọ̀ pé mo lọ ní ilé kéwú, mo ka kéwú Arabic, òótọ́ ni lọ́bi tó jìnnà. After yẹn ni àwa lọ ní ilé ìwé èbó ní sí French ní ìlú Abidjan bí. Ẹ ṣe nu ọ̀rọ̀ wa ká tún gbé kọ́ yẹn lórí. Nsani sọ pé nítorí rubbish kan sọ̀rọ̀ pé kẹ́sì báyìí ẹ̀sìn tí wọ́n mú wá láti ibòmíì tẹ́bá nípa àwọn fi wà ń bẹ̀ ṣe báyìí wọ́n bí wà ń bẹ̀ ní mẹ ìtumọ̀ rẹ̀ sọ pé ká fi gọ̀ asámọ̀ ọ̀tọ̀ yàtọ̀ sí irú asámọ̀ dáadáa sí yàtọ̀ sí kínní irú Ibrahim Traoré ló dá fún àwọn àfa irú Ibrahim Traoré. Ó dà bàbá ẹ ṣe kankan tún gbé kọ́ yẹn lò ní ẹ ṣe sà bàbá ẹ ṣe rẹ̀ pẹ́ èrò pọ̀ lórí ṣò ọmọ Yorùbá kí ni Tinubu máa ṣe fún wa because show yìí àwọn èèyàn ti fà á já débi pé eléyìí ó ti fẹ́ get out of hand because àwọn àfáà wọ́n ti gbé gọ́ọ̀mù Ọlọ́run tó ń gbé kòlóòsì ló pọ̀ jù nínú wọn tó tẹ̀ bọ́ máa gbé kòlóòsì ni kò ní sọ pé ẹ pa wọ́n ẹ sé wọn mọ́lé wọ́n mú àwọn kípù yìí wọ́n máa I don't know àmọ́ ẹ tó ń supply wọn ní gbógan òye mi kó wà tó ṣe igbó fèkì náà fún wọn. I am not sure pé mo wà lórí YouTube o. Ọlọ́mọ ṣé mo ṣe wà lórí YouTube? Ṣé mo ṣe wà lórí YouTube? Àwọn àdúrà kan wà tó yẹ ká ṣe láàárọ̀. Ẹ̀jẹ̀ bá wọn ṣe, wọ́n fẹ́ ṣe mẹ́. Tábà wà lórí YouTube, ẹ bá wa kọ kọ́mẹ́ǹtì tí wọ́n wà lórí YouTube bá lọ máa ṣàánú fún mi kí ló dé báyìí. Ẹ bá wa gbóhùn sókè kí ni mo ṣe báyìí. Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ dáhùn. Ẹ kúrò lọ. Ẹ kúrò lásìkò yìí. Hello. Yes sir. Ọlá dúró ti yẹ o. Àṣẹ. Yà mo fẹ́ dá bèrè pẹ̀lú ti àpá yẹn ni. Mo ní ẹ̀ka yìí náà ti rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ politics ni. Ẹ mọ̀ pé àwọn ọmọlá yẹn àwọn Fúlàní yẹn ti wá gbogbo ọgbọ́n láti fi mú bàbá Tinubu yẹn tí wọ́n rí ọgbọ́n náà. Nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó lè jẹ́ àwọn Àtíkù náà fẹ́ máa lo àwọn àfáà yẹn láti mọ̀ fi dá ṣé ń gbọ́rọ̀ mi dáadáa. À ń gbọ́ yín oníkan tí mo à ń gbọ́ yín. Ó lè máa jẹ́ àwọn Àtíkù gangan náà ń lo ọgbọ́n láti fi religion máa dá ìjà kalẹ̀ láàrin Christian àti Muslim Nàìjíríà láti pé káwọn Christian kan lè gbógun ti bàbá Tinubu láti fẹ́ fún òtún. Ẹ mọ̀ pé àwọn Fúlàní yẹn oríṣiríṣi ọgbọ́n ni wọ́n ti lò fún bàbá yẹn tí wọ́n jẹ lọ. So nǹkan tó ṣẹlẹ̀ yẹn politics ni o politics ni because wọn àkàlẹ̀ fò jáde kan máa sọ ọ̀rọ̀ tán sọ yẹn. Gbogbo ṣẹwà ń bẹ̀ ṣe ẹgbẹ́ ọkọ tí bàbá ìwà yìí ń sọ gbogbo ṣẹwà mute. Because àwọn náà mọ̀ pé bàbá Tinubu ní ìdìbò ó ní ìdìbò Christian ó ní ìdìbò Muslim. Tẹ bá sọ pé APC ni wọ́n ṣe àwọn nìkan lè dá bàbá Tinubu gbé wọlé ni. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn Fúlàní North ni wọ́n ń lo àwọn mẹ́rin yẹn because wọ́n fẹ́ gba agbára yẹn pa àwọn maize. That is number one. Number two, lórí ọ̀rọ̀ Yorùbá ní ṣe tá à ń sọ̀rọ̀ ń pẹ̀. Èmi ọmọdé lè mi mọ̀ nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé bí Nàìjíríà ṣe wà yẹn, bàbá Tinubu ò lè pín Nàìjíríà bí Nàìjíríà ṣe wà yẹn. Kò sọ nílùú tó máa fẹ́ kí ìlú tú lórí òun. That is number one. Nǹkan tí èmi rò pé a lè máa jà fún ní regional government. Regional government tí wọ́n dẹ̀ máa fún wa kó jẹ́ pé ètò jẹ́ pé a máa guide to the extent pé wọn lè rí ìdàrú mọ́ never tá a bá fi kúrò lábẹ́ Nàìjíríà because tó bá mú Nàìjíríà àfẹsẹjọ tí region kọ̀ọ̀kan bá ń control army wọn tó ń control ọlọ́pàá wọn tó ń control gbogbo sources wọn kò sí nǹkan tí agbára Fúlàní ti tán náà tèmi ká ti control gbèsè ayé wa ni kọjá pé àwọn àlàní security wa àwọn àlàní everything wa kò ní dókè láti federal nǹkan tá a bá kàn ní kan máa contribute fún federal even though kò sẹ́ni bọ̀dọ̀ tó máa dùn fún president mọ́ ẹni tó máa wù kọ́ lọ jẹ president ni kò sí nǹkan kan tí tó fẹ́ rí lórí president tó ń lọ ṣe bẹ́ẹ̀ kò sí agbára bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n. tábà ní bá gbé Nàìjíríà àwọn tó máa takò Yorùbá wuyì wọ́n pọ̀ gan. after
àwọn ọba wa tábàlá àwọn ọba wa máa support a need àwọn big man wa àwọn olówó wa ṣé máa ká nínú gbà tó ní business fún gbòdì owó nàìjíríà ló máa support sí nàìjíríà divide àbí ọ̀tẹ́dọ́lá àbádẹ́núgà. ẹ̀bẹ̀ táwọn terrorist bá wà yà wọlé ńkọ́. ẹ̀ẹ̀kan tí mo ń tẹ́ra sọ náà ni pé tá a bá padà sí regional government tí wọ́n bá padà sí regional government bí òyìnbó ṣe fún wa ní independence báwọn bàbá yẹn ṣe gba ìjọba lọ́wọ́ òyìnbó a lè lẹ́ni problem mọ́ because a máa secure ọ̀lẹ́ wa gbogbo àwọn àfáà òfin máa wà fún christianity àti muslim pé wọ́n tó bá sọ̀rọ̀ ìgbésẹ̀ àríjọ nìkan bẹ́ẹ̀ ló máa ṣe fún yẹn gbogbo àwọn àfáà tó ń sọ kátàkátà tí lẹ́nu yẹn gbogbo wọn ó máa ní òfin tó máa dè wọ́n and then ìjọba ọ̀rẹ́ ò ní rí sí láti gbà lọ́wọ́ ẹni láti darí jọ̀nù yẹn gbogbo tí bàbá yẹn bá lè ṣe nǹkan yẹn nǹkan tí mo rò pé a lè ṣe nìyẹn tó dẹ̀ ti wà nù confusion pé anybody tó bá fẹ́ lọ lásìkò dáadáa tó bá wù láti lọ tó bá ṣe referendum náà ó lè lọ iṣẹ́ kankan náà but pé kí bàbá yẹn gbé nàìjíríà pé wà ẹ́ ni ò rò pé ó lè possible ó máa yà iná pa àwọn olówó nàìjíríà kan máa kọ́ àwọn olówó yorùbá kan máa kọ́ takò pé bàbá no àwọn ní business bí báyìí tó àwọn kẹsẹ̀ mi rò nìyẹn regional government yẹn gan ní ká kọ́kọ́ já fún after regional government everybody lè lọ bí tó bá wù. but regional government yẹn ṣé tí àwọn north bá débẹ̀ ṣé wọn ò ní council bàbá wa provost ẹ̀rọ mute. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tó ìbò fún wa ní thank you sir maami thank you. wà níbi pt ẹ̀ mọ́ èyí tó ṣẹlẹ̀ ni pé tó bá ń pẹ́ region kọ̀ọ̀kan ní agbára láti defend ara wọn nígbà yẹn táà ní wọ́n nàìjíríà wọ́n sójà tó dẹ́ pé sójà kan ló ní gbogbo nàìjíríà tí 1964 àti 1995 yẹn gùn ní succeed nítorí pé sójà kan ló control everywhere ló control everybody irú àwọn kí lorúkọ ẹ̀ sí England gbogbo àwọn England gbogbo ọmọ àwọn náà regional government non practice bó jẹ́ pé bóyá wọ́n níbi constitution bíi méjì òfin bíi méjì mẹ́ta tó so ogun wọn papọ̀ so tó bá yẹ pé aláwọ̀ ọlọ́pàá wa a ní military wa tó yẹ pé àwọn Yorùbá ló ń control ẹ̀ wọ́n lè wá dàrú tí region kankan bá ti lágbára yẹn ti wà lọ́wọ́ wọn pé ẹni military ti ń lọ́tọ̀ ẹni rẹ̀ fẹ́ lọ́tọ̀ bóyá tí ìkẹ́kẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ kó gbòdì ó country papọ̀ ẹni gbogbo yẹn máa parapọ̀ láti fight oríjọ́ kọ̀ọ̀kan ní sójà wọ́n ní military tiwọn wọ́n lọ́lọ́pàá wọn wọ́n ní security wọn wọ́n ní constitution wọn lè dàrú never àfi tí àwọn akẹ́kẹ́ bá fọwọ́ ara gbé fún wọn lókù ṣé fúnà ni máa kóra wọn láti north wa ọmọ aláwọ̀ fẹ́ da gọ́ọ̀mẹ̀ntì wa rúlẹ̀ Yorùbá kò possible náà bọ̀tọ́rù gba ẹ̀wọ̀n tí maturity ò ti dénú gọ́ọ̀mẹ̀ntì yẹn dáadáa àwọn ọmọ bọ́n ṣe lè stand kìíní yẹn tó lè máa dúró dáadáa ni wọ́n fi rí ẹ̀ṣẹ̀ ń gbà yẹn ló kó bá Nàìjíríà tó dé báyìí sí but bá yẹ pé regional government yẹn wá ìyẹn máa pay wa for now but tá bá ń jà fún Yorùbá nation ẹ méjì àpárá fúnra wa àwọn ọmọ olówó Yorùbá gan náà kọ́ máa sọ pé àwọn supported àwọn supported báwọn ní business tó bá Nàìjíríà àwọn ní business l'Abuja àwọn ní business. ìyá wa Modúpẹ́ láwọn fẹ́ sọ̀rọ̀ ìyá wa Modúpẹ́ bá wa mí sọ́nà fẹ́ sọ̀rọ̀. ẹ má bínú brọ́dà mi tó ń sọ̀rọ̀ ní ẹgbẹ́ má bínú ìgbà tẹ́ ẹ̀ fi wé yẹn ìgbà yẹn yàtọ̀ sásìkò tá a wà yìí ẹnu ti pé ní ilẹ̀ Yorùbá tí àwọn pípù tó jáde ń sìn tí wàá gbọ́ lọ́n tó fìtìná tí wọ́n jáde tó tọ́ná tí wọ́n nídìí ṣé mọ̀ ọmọ Sudan ọmọ Mali ni wọ́n ni gbogbo ṣé ilẹ̀ àwọn àmì tẹ̀sán ọgbọ́n pẹ́ máa kó sí pé àwọn àmì ìwà àgbọ̀ngàn yẹn majority wọn àwọn pípù ló ti máa wá. bẹ́ẹ̀ni. tọ́ka bẹ́ẹ̀ padà tọ́ka ṣe ní kí ọ̀nà brọ́dà mi ẹ̀rọ ẹni pé within 2 years wọ́n máa pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀mí pé kò sí Yorùbá kankan tó jẹ́ ẹ̀dì kí ló ti pè nínú àwọn ánìmọ̀ ní sinimá yìí tó ń mímọ ìgbàjọba kò sí kan tó máa ṣẹlẹ̀ ayẹyẹ àwọn ní gbajúmọ̀ irú ilé ẹ̀ka tó máa gbàjọba ẹ̀jẹ̀ gbogbo àwọn àmì ìtẹ̀kọ́ tó rúbọ̀ ṣe fún ọmọ Ìgbò ló ṣe ní lóṣòdì ń bẹ̀yẹ abẹ́ ti gbàgbé ní ẹ̀mẹ́jì ọdún tó ti ń ṣe Ìgbò ọmọ Ìgbò ló ń pọ̀jù Tinubu square àbí kí ló ń pè national theatre gbogbo bẹ̀yẹ ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ brọ́dà mi ilé ẹ̀sọ́ àtinú ológo àtinú sójà àti kìnnìbà gbogbo wọn á pín wọn síbẹ̀ ní because ọmọ ẹ̀kọ́ ó di àwọn kọ̀ọ̀kan lẹ́nu ń bẹ̀ wọ́n dẹ̀ máa for example ẹ̀wọ̀nù àmọ̀tẹ́kọ̀ àti kí ló ń pè sí pípẹ́ olómọ Fúlàní wà bẹ́ẹ̀. Fúlàní ọjọ́ ńlá jímọ̀. brọ́dà mi àbí kò sọ jí kò sí ọdún náà òótọ́ àwọn ọ̀rẹ́ sọ náà but débi tẹ́ kí ìpè ẹ mọ̀ pé mo dárí tí àwọn olówó wa àwọn tó jẹ́ leaders wa ó máa yàtọ̀ sí bá àti sọ̀rọ̀ ọ̀sìn ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí bẹ́ẹ̀ business wọn náà wà pé náà àwọn. bẹ̀tẹ̀ àwọn olówó wa ṣé wọ́n rí tó ṣẹlẹ̀ fáwọn Taliban ni àwọn Afghanistan
Àwọn ti ní pé àwọn máa lè jẹ lọ báyẹn. Àwọn máa lè jọ ó ń ṣe èrè. But bọ́dà ti tèmi bẹ́ẹ̀ mi ṣe ronú o. Tí bàbá mi bá lè try regional government, tí wọ́n dẹ̀ guide ẹ̀ dáadáa pé sọ àmà. Bàbá ní pé Jésù ń padà bọ̀. Ọ̀dà ẹ ṣeun sà. À ń gbọ́ rí. Ọ̀rọ̀ kí náà ti ń pè tán pé sí regional yìí. Regional. Bẹ́ẹ̀ni kò lè ṣẹlẹ̀. Ṣé máa lọ lọ báyìí ni ẹ wá gbà mí ni? Ìyá mi bí ìlànà wa. Ṣé ìwọ́n ń pè hanky-panky nínú House of Assembly yẹn ni? Wọ́n mọ tán ṣe. Ṣebí tí bàbá bá wọ bẹ̀, wọn ò ka national anthem mọ́. Bí Ọ̀yọ́ mandate. Wọ́n kà. So kí ló dé tàn jẹ́ wá yọ dúró lórí mandate kan tó pọ̀ bẹ́ẹ̀ ṣe regional. Wọ́n ń fi kíní yẹn wọ́n fi ń kó wa lómi ọbẹ̀ jẹ ni. Regional ò lè ṣẹlẹ̀. Nígbà tó ń campaign, wọ́n bèrè restructure lọ́wọ́ vice president. Chairman tó sọ, ó ní restructure mind. Bẹ́ẹ̀ni. So no regional, no Yoruba nation. Every single year ni mo dúpẹ́ pé èèyàn kan ti sọ pé ká mọ̀ kọ́kọ́ sí Yorùbá nation. Èmi sọ ọ́ jẹ́rìí bí ní òkú níwà. Pé kí mọ̀ ní tó parí ọdún mẹ́rin tọ́lọ̀ bá ló máa wọ ọ̀tẹ̀. Tó wá sọ pé ẹ ṣe referendum àti Biafra o, àti Arewa o, àti South region o, àti Yorùbá ẹ jẹ́ ká ṣe referendum ló wà bẹ́ẹ̀. Wọ́n ìjọba ti sọ fún yín sí àwọn tiẹ̀ ti sọ fún yín mà pé kò ní fẹ́ kí ìbò tún lórí wọn. Ilé mi ṣe ń sọ fún yín pé the hope of Yorùbá nation is gone. Tẹ́ ẹ bá ti gbà kí má ní tó kú bẹ̀ ẹ má lálàá ẹ̀. Ìyá mi ẹ jẹ́ ká ṣe àdúrà díẹ̀ ẹ̀ 30 seconds ẹ̀kẹ́. Ó yá àdúrà ọ̀nà fẹ́ ṣàdúrà 30 seconds ó yá. Àṣẹ. 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 Àṣẹ tó bá ní wàhálà rà gbówó nìkan lé wọn àṣẹ. Ókè wọ́n láwọn ò gbọ́ wọ́n ní wọn ò gbọ́ lórí kíní. Wọ́n ní wọn ò gbọ́ bàbá wa wọ́n ní wọn ò gbọ́. Wọ́n ní wọn ò gbọ́ gbèsè tó ń play nǹkan mìíràn lábẹ́lẹ̀ nǹkan méjì lẹ́ ń play. Ẹ bá wa gbósókè lórí fóònù. Ojú òní tì yín ẹkúṣẹ́ àwọn tó nílẹ̀. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tó nílẹ̀ Yorùbá yìí pé wọ́n ń ṣiṣẹ́. Àwọn ìyá mi dáadáa adúpẹ́ lọ́wọ́ wọn. Adúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe kù pé wọ́n ṣe o. Wọ́n á parí iṣẹ́ wọn. Ilẹ̀ Yorùbá dúró. Ìyẹn ti àwọn tó nílẹ̀ yẹn ti sọ pé àwọn ó gba nǹkan àwọn padà. Àwa táwa jẹ́ ọmọ oníkàámọ́ sọ̀rọ̀ tínú. Ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí pé àwa kan gbọ́ pa ṣẹlẹ̀ àwa kan mọ̀ pa ṣẹlẹ̀ so àwọn tó nílẹ̀ yẹn àṣà ìyá mi kan ti sọ tipẹ́tipẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ pa ṣẹlẹ̀ so á ṣẹlẹ̀ lágbára Ọlọ́run gbogbo ibi tó dẹ̀ ti ṣẹlẹ̀ ó ti di àfìsẹ́yìn tí eégún fi ṣọ àní rí wàhálà mọ́ nílẹ̀ Yorùbá tó bá ṣe pé a gba Yorùbá nation ya Yorùbá wuyì nígbà yẹn àwọn ọmọ àlè àtọ̀rìnwọ̀ mẹ́rú àwọn ni wọ́n á ba Yorùbá nation jẹ́. a ti máa para wá ń sàti máa jàjẹ ẹ̀sìn. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n á ba Yorùbá nation tó yẹ kó bọ́ sí nígbà tá à ń pariwo tá à ń fẹ̀ fún tẹ́yìn náà ń sunkún ní UN nígbà yẹn tó bá yẹ kó bọ́ sí ni àwọn ọmọ àlè wọ̀nyí yìí àwọn ni wọ́n á ba Yorùbá nation jẹ́ àwọn tó nílẹ̀ yẹn wọ́n dákẹ́ wọ́n dẹ̀ sùn àwa táwa jẹ́ ọmọ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tínú ẹ̀yin bàbá wa ẹ mọ́ sọ̀rọ̀ tínú ṣe rí àwọn tí wọ́n ṣe wípé báyà àwọn ò gbọ́ yẹn ẹ má wọ́ọ̀rì wọn á wá bá wa ṣèbí àwọn tọ́talẹ̀ òòṣà tí ìyá Yorùbá wuyì náà àwọn náà kọ́wọ́ sọ́wọ́ ṣèbí wọ́n ti ń jáde ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tínú àwa ò gba ilẹ̀ Yorùbá ọmọ aládé àwa làwa nílẹ̀ àwọn ọmọ àlè tó wà lórí ilẹ̀ yẹn ni wọ́n á kúrò ńbẹ̀ fún àwa àwọn tó dẹ̀ dálẹ̀ yẹn ti sọ pé sẹ́ enough ìyà tá a jẹ wọ́n ló ti tó
wọ́n ló ti tó so ó ti tó nìyẹn ẹ má ẹjọ́ tá bá ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation ẹjọ́ bàbá mi mo fi àwọn tó nílẹ̀ bẹ̀yìn ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ètínú ẹ̀yin ìyá mi ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ètínú díẹ̀ náà ló kù. ó pàlà díẹ̀ ló kù ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ètínú ṣé rí ilẹ̀ yẹn gbogbo àwọn tàdé ń ṣe wàhálà lórí ẹ̀ lágbára Ọlọ́run ojú wa ni ó ṣe kò ní ṣẹ̀yìn wa fúnra wa tàǹṣe wà ilẹ̀ yẹn láṣẹ Elédùmarè ìyá mi lágbára Ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ mi ní wá yín tì àmọ́ rí yín bá ojú òní tì yín ẹ̀wọ̀ ẹ̀yin onílẹ̀ àwọn ń gbádùn fíìmù o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ìyá mi pátápátá mo kí yín ẹ̀yin bàbá mi orí ìkúnlẹ̀ mo wà o ẹ máa bẹ́ tó bò. I love you ma ẹ ṣe máa dúpẹ́. Yọmọ Yorùbá wọ́n ní ká máa sọ̀rọ̀ tìǹù lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n ní ká ṣe ní òkú bí àwọn alálẹ̀ tí máa bá wa ṣe àti máa dá dúró ó wà lọ́wọ́ àwọn alálẹ̀ ó wà lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá torí àwọn ẹranko yóò ṣe bá gbé àwọn tó yẹ pé gbogbo wá sí wọn kò tayọ ànábì ní apá ni ànábì ní apá ànábì ní apá ànábì wọn ní apá ni sẹ ó pa ni ogi nìkan àápa ni àápa ọwọ́ wọn ò ju pípa lọ Ọlọ́run ayé àwọn àgbákò yìí àwọn àṣetánì Ọlọ́run ayé àwa wọn ní ká sì ní òkú ní Yorùbá nation ṣẹ́yìn ní òkú nínú Yorùbá nation tẹ́ bá ní ẹ jẹ́ ká rí ní comment section tẹ́lẹ̀ bá ti wá sọ̀rọ̀ ìtinú ní Yorùbá nation ẹ jẹ́ ká rí ní comment section ẹ̀yin tẹ́ ẹ ti follow Yorùbá Wùmí lórí YouTube Facebook àti TikTok ẹ follow wa ẹ̀yin tẹ́ ẹ ti fi opinion yín sí comment section ẹ bá wa fi sí kí lẹ rí sí show tá a ṣe ẹ tẹ́ wá sí like ètò tó bá wọ́n ti kẹ́ bá wa like ẹ̀ tẹ́ bá pọ̀ ọ̀rọ̀ tá a sọ lórí ètò yìí ó mú ọgbọ́n dání ẹ fẹ́ fi kún àbẹ́fẹ́ yọ kúrò bẹ́ẹ̀ ẹ fi sí comment section tó bá wá tẹ yín lọ́n pé yẹ kẹ́ like ẹ bá wa like ẹ because à ń sọ pé ẹ bá wa like show yìí bàbá ń sọ náà pé bá wa like show yìí o bẹ́ẹ̀ èmi máa tún fi sí wípé tẹ bá wò pé show tá a ṣe yìí ó mú ọgbọ́n dání ẹ bá wa like ẹ mo nífẹ̀ẹ́ yín hope day we still have hope I love you guys I'm gonna see you some other time tẹ́lẹ̀ kí n polówó ẹ bá mi patronize ẹni tí mo polówó aṣọ fún. store accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ ti at elegant joy 26 ní Instagram àti TikTok body talk venture ìmúra tó ń kọ́ tó fashion tó gbé fashion kan. ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́jà this is original. wọ́n ní kọlù gbàrọ̀ gùdù òǹdàdìgbàgì pọ̀ lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀ wọ́n kú orí ayélujára tí a gbéra wọn ní swaplo àmọ́ wọn ò tẹ̀ wọ́n ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace níbi iṣẹ́ trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok bẹ́ẹ̀ ni tìrì ní ẹtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù sọ̀rọ̀ lára Body Talk Ventures mo ti rí o ní bẹ́sẹ̀ send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo dọ́kítà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Venture àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó ké òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ilẹ̀ ti lè rí lace lóríṣi bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austria lace exclusive babala luxury kìí gbó kìí ya kòkó júdà Body Talk ó lọ fún àgọ́ tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà owó tẹ̀sí àti tọrùn ó ti wà ní gold ní ẹsẹ̀ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àsàdànù síbẹ̀ kì í bó kì í gbẹ̀ dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀ fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok Body Talk Venture ìmúra tó ń kọ́ tó fashion tó gbé fashion kan.